Ẹ káàbọ̀ sí orí ètò yín, ètò wa ìṣẹ̀ṣe làgbà àti ìtẹ̀síwájú ilẹ̀ Oòduà. Tí ẹ bá ti ń darapọ̀ mọ́ wa, ẹ bá wa máa pín. Ẹ bá wa wí fún alára wípé a ti wà níbí ní digbí. Ẹ bá wa sọ fún ajérò wípé a ti wà níbí ní digbí. Kẹ bá wa sọ fún ọ̀rọ̀gùn ilé ìlà wípé àwa ti wà níbí. Ẹ ṣeun tí ẹ ń darapọ̀ mọ́ wa. Ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ káàbọ̀, ẹ ṣé, ẹ ṣeun. Ẹ káàbọ̀ sórí ètò, ẹ ṣeun. Ẹ bá wa máa pín. Ẹ bá wa máa pín. Ẹ bá wa máa pín, ẹ ṣeun. Ẹ káàbọ̀. Ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa. Ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa. A dúpẹ́ lọ́wọ́ yín. Bàbá mi Olúkáyọ̀dé Ọ̀ṣọ́bà, ẹ ṣeun, ẹ káàbọ̀. Ìyá mi Yẹmí Folúkẹ́, thank you so much. Bàbá mi Adékúnlé Adépọ̀jù, ẹ káàbọ̀ tí ẹ ń darapọ̀ mọ́ wa. Ẹ ṣeun. Ẹ kú ìfẹ́ tí ẹ ní sí mi. Kì í ṣèmi lẹ nífẹ̀ẹ́ sí, àwọn ìgbárùmọ̀lẹ̀ ni. Ẹ ṣeun. Ẹ jẹ́ ká jọ bá ṣe máa ń ṣe lórí ètò yìí. Ká jọ sọ̀rọ̀ fún ara wa. Ká jọ àròjinlẹ̀ láàrin ara wa bẹ́ẹ̀ ni. Bàbá mi ọmọ ológun Adéwùnmí alias Mr. Ogun, ẹ káàbọ̀. Bàbá mi Ohio Adérómi, ẹ káàbọ̀. Bàbá mi Olúṣínà Ṣówóbi, ẹ káàbọ̀. Ohun ò dára lásìkò yìí, ẹ dìde. Ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀. Ẹ jẹ́ mi mo rí yín o. Ẹ káàbọ̀. Ẹ káàbọ̀, ẹ ṣeun fún bàbá mi ọ̀jẹ́ níyì Sunday. Bẹ́ẹ̀ ni, ẹ káàbọ̀. Bàbá mi níyì ọ̀jẹ́ yẹmí, ẹ káàbọ̀. Ẹ ṣeun. Ìyá mi Liza Blaze, ẹ ṣeun. Ẹ bá wa máa pín bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. Ẹ má jẹ́ kó sún yín. Bí ò sí ń sún yín, kò ní sún àwa. Bí ò sí ń sún àwa, kò ní sún ìgbárùmọ̀lẹ̀. Bí ò sí ń sún ìgbárùmọ̀lẹ̀ nǹkan, kò ní sún Olódùmarè. Bẹ́ẹ̀ ni, ẹ má jẹ́ ká sùn. Ẹ káàbọ̀. Ìyàwó Táwàkálítù Arówó lò, ẹ ṣeun, ẹ káàbọ̀. A dúpẹ́ lọ́wọ́ yín. Ọ̀rọ̀ tòní kò ní pọ̀. Mo fẹ́ ká jọ sáré ṣe àgbọ́yé ọ̀rọ̀ lórí nǹkan kan ni. Bẹ́ẹ̀ ni bàbá mi Adékúnlé Adépọ̀jù, bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Yorùbá nation ti dé forever. Bẹ́ẹ̀ ni bàbá mi Mike Mákindé, ẹ káàbọ̀. Ìyá mi Alájà Ìdáyàtù Múráìnà Fọláyìn, ẹ ṣeun, ẹ káàbọ̀. Bàbá mi Mayor Solex, ẹ káàbọ̀. Ìyá mi Títílayọ̀ Fáróǹbí, ẹ ṣeun, ẹ káàbọ̀. Bàbá mi àbí ìyá mi Ìtọ́jú Adúláwọ̀, ẹ káàbọ̀. Wọ́n dẹ̀ ní ká máa níjọ́. Òun lẹ́lẹ́yìn wá. Bàbá mi Lékan Adébáyọ̀, ẹ káàbọ̀. Bàbá mi David Adéṣẹ̀yẹ, ẹ ṣeun tẹ́ darapọ̀ mọ́ wa. Ẹ má jẹ́ ká gbára wa ní àkókò jù nítorí wípé mo sáré bọ́ síta pé kí n wá ṣe nítorí nǹkan tó ń jà wọ̀nyí níkùn mi. Mo wò wípé kí n gbé síwájú ẹ̀yin ọmọ Yorùbá kí gbogbo wa ká jọ ṣe àkàwé ọ̀rọ̀ lórí ẹ̀. Bá a ṣe máa ń ṣe lórí ètò yìí, tí a máa ń ṣe ìrántí àwọn tó ti kọjá lọ ní ilẹ̀ Yorùbá. Àwa ọmọ wa, àwọn èèyàn wa, àwọn bàbá wa, àwọn ẹ̀gbọ́n wa, bẹ́ẹ̀ ni tí wọ́n ti kọjá lọ látàrí gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀
ní location 9 ìyá mi olórí Tọ́pẹ́ Àpẹ́ ẹ káàbọ̀, ìyá mi Fúnkẹ́ Bello ẹ ṣeun, bàbá mi SK Lucas ẹ ṣe àdúpẹ́ ẹ káàbọ̀ sórí ètò. ẹ jẹ́ á ṣe rere o. ọ̀rọ̀ ìṣítí ni a fi tèmi pè, ọ̀rọ̀ ìṣítí àti ọ̀rọ̀ lórí petition, torí mo gbọ́ wípé wọ́n ti pa petition wa láró, wọ́n ti yí padà ní ìdẹ̀tí ní líǹkì yẹn, so mo ní kí n gbé ìyá wa tí wọ́n mọ̀ nípa petition yẹn kí n gbé wọn wá káwọn náà wá bá wa sọ̀rọ̀ lé lórí. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ á ṣèrántí. bàbá mi Ìdòwú Ààrẹ ẹ káàbọ̀, ìyá mi Rúkàyà Tamzat ẹ kú ojoojúmọ́ wa o, ẹ ṣeun, ẹ bá wa pín tí ẹ bá ti ń darapọ̀, ẹ bá wa fi ṣe watch party. bàbá mi Afọlábí Michael ẹ ṣeun, tí n bá porúkọ yín bóyá nítorí wípé ẹ ò comment àbí nítorí wípé orúkọ yín fò mí ru, ẹ má bínú o. ẹ jẹ́ á ṣe ìdárò àwọn èèyàn wa. ẹ ṣeun, kí a tó máa wọ ojú agbami ètò lọ torí a ò rí ọjọ́ músolókùn, ẹ jẹ́ ká gbọ́ national anthem wa, national anthem ilẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká gbọ́. Iṣẹ́ wa fúnlẹ̀ wá, fún ilẹ̀ ìbí wa, ká gbéga, ká gbéga, ká gbéga fáyé rí. Ìgbàgbọ́ wa ni pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́,
iṣẹ́ àjọlá ìṣọ̀kan àtòmìnira ní ẹ jẹ́ ká máa lépa ìtẹ̀síwájú ọ̀pọ̀ ire àtòhun tó dára ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀san rẹ àwọn ní ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Àwa ni ìmọ́lẹ̀ àti ògo adúláwọ̀. Kí a tó máa wọ agbami ètò lọ, àmóríyìn ìyá mi Tox Johnson, ìyá mi ọmọlára sunshine, ẹ ṣeun ẹ kú ìgbà gbogbo mi, mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣeun ọjà abiyamọ tí ẹ fi ń pọ̀n mí kò ní jábọ́ sọnù láṣẹ Èdùmàrè, ẹ ṣé àdúpẹ́, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín torí pé ẹ darapọ̀ mọ́ wa, torí ìfẹ́ tí ẹ ní sí mi náà ni ẹ sì fi ń darapọ̀ mọ́ mi, torí pé ẹ rí wípé ó dàbí pé ọ̀rọ̀ mi ó mọ́pọlọ díẹ̀ bó tiẹ̀ ju díẹ̀ ó mọ́pọlọ díẹ̀ wá, ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín. Gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe, bàbá mi Ọlárewájú làwà, mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ káàbọ̀. Gẹ́gẹ́ bí a máa ṣe ń ṣe lórí ètò yìí, a máa ń júbà kí a tó bẹ̀rẹ̀ ètò. Olódùmarè ìbà, Olódùmarè ìbà, ìbà Olódùmarè ọba tó dá ilẹ̀ kí a tó tẹ́ní. Bẹ́ẹ̀ ni Olódùmarè ìbà ọba tó ní ẹ̀mí gbogbo inú ènìyàn pátápátá, ìbà rẹ Olódùmarè ọba gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá tó ní gbogbo ẹ̀mí inú ènìyàn pátápátá, gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá ti wá ń sọ̀rọ̀ tí ò bá fi ti Olódùmarè ṣe, irọ́ pátápátá lásán gbà òun ni wọ́n ń pa. Olódùmarè ìbà, mo fẹ́ máa wọnú àgbàmì ètò lọ, ẹ jẹ́ kó jú mi ṣe láṣẹ Èdùmàrè. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lẹ́nu ẹ má jẹ́ kó ohun mi, mo ṣe ìbà orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbà ńlá ayé, mo ṣe ìbà orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá, mo wá ṣe ìbà gbogbo ẹ̀yin tẹ̀tẹ̀lẹ̀ Yorùbá dó, ẹ jẹ́ kó jú mi ṣe. Mo ṣe ìbà ọkọ́ tí a fi kọ́kọ́ ro ilẹ̀ Oòduà, ìbà àdá tí a fi kọ́kọ́ yẹ̀nà ní ilẹ̀ Oòduà, ìbà ọwọ̀ tí a fi kọ́kọ́ gbá ilẹ̀ ní ilẹ̀ Oòduà. Mo júbà ọ̀rọ̀ inú afẹ́fẹ́, ọ̀rọ̀ inú igi, ọ̀rọ̀ ilé Ifẹ̀, ọ̀rọ̀ inú omi, mo júbà, ẹ jẹ́ kó jú mi ṣe, torí wípé kí ni àdáṣe ní ìhunmọ́ ìbà ò gbọ́dọ̀ hunmọ́ ó ṣèwọ̀. Mo júbà gbogbo òrìṣà tá à ń péjú bọ ní gbogbo àgbà ńlá ayé pátápátá, ẹ jẹ́ kó jú mi ṣe. Gbogbo òrìṣà tá à ń péjú bọ ní ilẹ̀ Oòduà pátápátá, ìbà ẹ jẹ́ kó jú mi ṣe. Mo júbà ọkùnrin Oòduà, mo júbà obìnrin ilẹ̀ Yorùbá, mo júbà ọmọdé ilẹ̀ Yorùbá, mo júbà àgbàlagbà ilẹ̀ Yorùbá, ìbà oyún inú, ìbà ṣẹ́ẹ̀dí, mo júbà gbogbo yín, ẹ jẹ́ kó jú mi ṣe, nítorí wípé kí ni àdáṣe ní ìhunmọ́ ìbà ò gbọ́dọ̀ hunmọ́ ó ṣèwọ̀. Bẹ́ẹ̀ ni mo júbà gbogbo jáwéjáwé, gbogbo wàgbòwàgbò, gbogbo alágbára tó ti kọjá lọ àti tó sì wà láyé ní ilẹ̀ Oòduà, ẹ jẹ́ kó jú mi ṣe, torí wípé kí ni àdáṣe ní ìhunmọ́ ìbà ò gbọ́dọ̀ hunmọ́ láíláí ó ṣèwọ̀. Mo júbà ìyá mọ̀ pé ìbà, ìyá mọ̀ pé ìbà, ìyá mọ̀ pé tó doríkodò tí ò ṣomi, ìbà, ìyá mọ̀ pé tó doríkodò tí ò ṣẹ̀jẹ̀, ìbà. Mo júbà lákìrìbòtò aláìlójú awẹ́, mo júbà ṣokóṣòbò, ẹ jẹ́ kó jú mi ṣe, torí wípé kí ni ẹ bá rántí wípé asín ni mí, mi kì í ṣẹran ìlàjẹ lọ́pọ̀ ṣókóṣó, bẹ́ẹ̀ ọ̀gá ni mí, mi kì í ṣẹran àsè lọ́bẹ̀, tẹ bá má kèrè tí ò bá ti jọ kọ̀ọ̀kan ẹ máa jùlẹ̀ ni. Mo júbà ẹ̀yin ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ alágogo idẹ, ẹ̀yin ìyá mi arúgba aṣọ má balẹ̀, ẹ̀yin ìyá mi ajíbọ́lá ọmọ ẹ̀dàn, ẹ̀yin ìyá mi ajíbọ́lá ọmọ ẹ̀dàn ọ̀rọ̀ gbénú lédì kún yùmùyùmù, ẹ jẹ́ kó jú mi ṣe. Ẹ̀yin ìyá mi ọlọ́mọ, ẹ̀yin ìyá mi arẹmọ, ẹ̀yin ìyá mi ọlọ́jọ́ ọ̀já apọnmọ májẹ̀kẹ́sẹ̀ ọmọ wọ́ nílẹ̀, ẹ jẹ́ kó jú mi ṣe. Ẹ̀yin ìyá mi afínjú ẹyẹ tí ń jẹ ní gbangba oko ìbà, ẹ jẹ́ kó jú mi ṣe. Ẹ má gbàgbé, mo ní asín ni mí, mi kì í ṣẹran ìlàjẹ lọ́wọ́ oṣó, bẹ́ẹ̀ ọ̀gá tún ni mí, mi kì í ṣẹran àsè lọ́bẹ̀, tẹ bá má kèrè tí ò bá ti jọ kọ̀ọ̀kan ẹ máa jùlẹ̀ ni. Mo rò pé iṣẹ́ tí a fi rán gúnugún òun mà ní kó jẹbọ, bẹ́ẹ̀ ẹ rántí wípé iṣẹ́ tá a fi rán àkàlàmàgbò òun ni kó jòkó èèyàn. Bẹ́ẹ̀ ni a kì í torí gbígbó ajá ká pajá o, a kì í torí kíkan àgbò ká pa àgbò, bẹ́ẹ̀ ẹnìkan kì í fi pọ́npọ́ palábà wọn. Ẹ má torí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí ẹ má fi bí mi, tẹ́ bá ní ẹni tí ẹ fẹ́ fi bí, ẹ fi bí àwọn igba arúmọlẹ̀, ẹ fi bí àwọn onílẹ̀, ẹ fi bí gbogbo ọrẹ ayé pátá, ẹ fi bí gbogbo ọ̀sìn ayé pátá, gbogbo agbára tó tẹ̀lé Oòduà dó àwọn ni kẹ́ ẹ bí, torí wípé kí ni ọmọdé ni mí,
bẹ́ẹ̀ ni ọmọdé ni mí wọ́n rí mi lọ́mọdé lọ́ní àwọn máa dà mí lágbà lọ ni pé àwọn fẹ́ máa kí n máa lanu káwọn máa gba ẹnu mi sọ̀rọ̀ jáde kì í ṣèmi ni mò ń sọ tẹ bá wá ní ẹni tẹ́ ẹ fẹ́ fi bí ẹ lọ fi bí gbogbo òpó tó di orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé mú ẹ lọ fi bí gbogbo òpó tó di orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá mú bẹ́ẹ̀ ni torí wípé kí ni èmi ò mọ nǹkan tí mò ń ṣe wọ́n rán mi níṣẹ́ ni wọ́n sì ní pé ẹni tá a bá rán níṣẹ́ ẹni tó bá rán ni níṣẹ́ là bẹ̀rù àìbẹ̀rù ẹni tá a máa jẹ fún káwá máa wọnú agbami ètò tòní. Sister Bukky, I'll bring you in the next 20 minutes please. I'm using that other number. Ẹ ṣeun. I don't know if she will pick it kí n tètè sọ fún wọn torí wípé wọn ò mọ̀ pé mi ni mo ní nọ́mbà yìí ẹ má bínú sí mi ẹ jọ̀ọ́ ẹ fún mi ní ìṣẹ́jú kan. Hello Sister Bukky. Ẹ fún mi ní ẹ fún mi like 30 minutes màá gbé yín wọlé láìpẹ́. Thank you so much ma. Yorùbá lẹ máa sọ ẹ jọ̀ọ́ o. Ẹ bá mi wá sórí page mi kẹ́ paste link petition yẹn síbẹ̀ so that màá lè pin it down. Okay, it's not ready. Okay, kò sí problem. Mo rò pé ó ti ready. Okay ma. Okay, maybe 30-40 minutes. Don't be. Okay. Ọlọ́run á fún wa ṣe. Don't be on the phone then, please. Yeah, ẹ ṣé. It's my number, so save it. Yeah, ẹ ṣé ma. Bàbá mi Adébáyọ̀ Ayọ̀mídé mo rí gbogbo yín bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. Mo kí yín tológun, mo kí yín tẹ̀ṣọ́, mo kí yín ti pé ẹ kú ìfiti ọmọ ènìyàn ṣe. Lórí ọ̀rọ̀ Yorùbá nation ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Mo dẹ̀ fẹ́ bá gbogbo àwa ọmọ Yorùbá ọmọ kóòtù òjìrè sọ̀rọ̀. Mo mọ̀ wípé lórí show yìí yálà ní ìsìn àbí létà a lè rí ẹni tó bẹ́ẹ̀ ṣe wà ń bí ta pọ̀ níbí tá à ní pọ̀pọ̀ ọ̀yà láṣẹ Èdùmàrè. Mo rí wípé ìgbà míì ọ̀tá èèyàn máa ń kọ́ ọgbọ́n nínú nǹkan tó bá fẹ́ sọ. So mo mọ̀ pé ọ̀rẹ́ mi lè wà níbí ọ̀tá mi lè wà níbí ẹni tó gba tèmi lè wà níbí ẹni tí ò gba tèmi lè wà níbí ẹ lè máa wò mí ní ìsìn ẹ lè padà wò létà ṣùgbọ́n ẹ má wò wípé nítorí wípé ẹ ò gba tèmi àbí nítorí wípé wọ́n sọ pé wọ́n ní pé nǹkan tí wọ́n sọ ẹ jẹ́ ká gbé yẹn sí ẹ̀gbẹ́ kan ẹ jẹ́ ká jọ bára wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ ìyá ká jọ bára wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Oòduà. Bàbá mi Òòṣà Adétúnjí Àkànní Ìṣọ̀lá bàbá mi Òòṣà mi Òòṣà ẹ káàbọ̀ sórí ètò mo kí yín ológun ọ̀fẹ́ o. Bàbá mi ìyá mi Oníkòyí Tóyìn ẹ ṣeun ẹ káàbọ̀. Ẹ jẹ́ ká jọ gbé gbogbo wọn sọ pé wọ́n ní pé àṣé ìwà rẹ̀ rèé Òòṣàtọ́lá báyìí ló ṣe rí ẹgbẹ́ àgbésẹ́gbẹ́ ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ jẹ́ bára wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ kóòtù òjìrè ẹlòmíà máa sọ wípé àwa ọmọ Ìjẹ̀bú àìṣe ọmọ Oòduà ọmọ báńtà ni wá ẹ jẹ́ bára wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ báńtà ẹ jẹ́ ká wá bára wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Odùduwà ẹ jẹ́ bára wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Olódùmarè bẹ́ẹ̀ ni kí n fi síbẹ̀ nítorí pé tí n bá ń dárúkọ àwọn òrìṣà yẹn ẹlòmíì á bínú lọ ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ tí Olódùmarè bí bẹ́ẹ̀ ni ṣe rí lórí gbogbo ìjàngbara tí à ń jà yìí tó bá ní wípé amúkù ẹrù ẹwọ́ á ní òkèlè ń wò ẹ wò sàlẹ̀ ẹ jẹ́ ká ti bí ìṣáná kí èso ògùn tó ṣe bí òwe ẹ̀yin àgbààgbà ẹ foríjì mi torí wípé mo bá gbà jẹ mo bá gbà mú torí wípé mo mọwọ́ wẹ̀ òun ló ṣe jẹ́ kí n bá wọn jẹ ló ṣe jẹ́ kí n bá wọn mu gbogbo òwe tó bá ń jáde lẹ́nu mi ẹ jọ̀ọ́ tó ṣe bí òwe ni mo ṣe fún yín ẹ̀yin àgbààgbà tẹ́ bá wà lórí ìkànnì yìí ní àṣálẹ́ yìí bàbá mi Kọ́láwọlé bíi Adénúgà ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ darapọ̀ mọ́ wa. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ ẹ jẹ́ ká bára sọ̀rọ̀ bí ẹ̀gbọ́n àtàbúrò ẹ rí mi gẹ́gẹ́ bí ọmọ yín ṣe mọ̀ pé nígbà tí àwọn ọmọ wa tí wọ́n bá ń bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ míì máa jáde lẹ́nu àwọn ọmọ wa tá máa wò pé ṣé ọmọdé yìí náà ló sọ irú ọ̀rọ̀ báyìí ẹ má fi ṣèbínú wọ́n ní àmúkù ẹrù ẹwọ́ ó lókè lẹ́ ń wò ẹ wò sàlẹ̀ tí a bá wo àti ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n ní tọmọdé bá ṣubú á wo iwájú torí wípé ọmọdé ni
a wò wípé òun ti ṣubú a máa bá tiẹ̀ lọ á dìde a máa lọ ṣùgbọ́n tí àgbàlagbà bá ṣubú a wo ẹ̀yìn wò a wo nǹkan tó gbé òun ṣubú mo kí gbogbo yín bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa a wo nǹkan tó gbé òun ṣubú a wò wípé kíní tó gbé mi ṣubú yìí mi ò fẹ́ kó tún gbé ẹlòmíì ṣubú àbí mi ò tún fẹ́ kó tún gbé mi ṣubú tí n bá tún gba ibi kọjá lẹ́ẹ̀kan sí òun ló máa fi mú tábà rí ẹni rere tó bá kọsẹ̀ lójú ọ̀nà torí wípé òkúta kọ òun lẹ́sẹ̀ á mú òkúta yẹn á sọ sínú igbó ǹjẹ́ tí ẹ bá fi ọgbọ́n àgbàlagbà gbé ọ̀rọ̀ kékeré tí mo sọ yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òye ọmọdé tèmi tẹ bá fi ọgbọ́n àgbàlagbà gbé ẹ rí wípé ẹni tí nǹkan kọ́ lẹ́sẹ̀ lójú títì tó dẹ̀ mú kinní ọ̀hún tó sọ sínú igbó ṣe mọ̀ wípé kó má bàa kọ́ èrò ẹ̀yìn tó ń bọ̀ tó sì máa gba ọ̀nà bíbẹ̀ yẹn kọjá kó má bàa kọ́ lẹ́sẹ̀ ló ṣe mú tó sọ sínú igbó ẹ jẹ́ ká wá jọ bira wa ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ṣé bí ẹ ṣe ń ṣe lọ́jọ́ tòní nìyẹn ṣé nǹkan tó kọ́ yín lẹ́sẹ̀ ní àsìkò ìgbà tiyín ṣé ẹ̀yin mú ẹ sọ sínú igbó dépòdépò pé àwa ọmọdé tá à ń bọ̀ lẹ́yìn yín a ò ní fi ẹsẹ̀ kọ́ nǹkan tó kọ́ yín lẹ́sẹ̀ èmi àti yín náà mọ̀ ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ ṣe bẹ́ẹ̀ ẹ̀yin fi ẹsẹ̀ kọ́ ibi tí ẹ ti fẹsẹ̀ kọ́ ẹ kàn ń lọ ni ẹ ṣe bí ọmọdé tó yẹ pé tó bá ṣubú ó wo wájú ẹ ò ṣe bí àwọn àgbààgbà ayé àtijọ́ tó yẹ wípé tí wọ́n bá ṣubú wọ́n á wẹ̀yìn wò wọ́n á wo nǹkan tó kọ́ àwọn lẹ́sẹ̀ wọ́n á mú nǹkan tó kọ́ àwọn lẹ́sẹ̀ yẹn wọ́n á sọ sígbó ṣe bí a sọ wípé kò ní burú títí títí kò ní burú títí títí kò ní burú títí 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 kí bàbá sọ wípé ó dọwọ́ ọmọ òun lọ́rùn gbogbo ẹ̀yin àgbààgbà Yorùbá lónìí nǹkan tí orin tí ẹ̀yin ń kọ ní ìsìn nìyẹn wípé ó dọwọ́ ti àwa káwa lọ bá yín ṣe dípò tó yẹ wípé kó yẹ pé bá a ṣe ní àgbàlagbà ẹ̀yin ló yẹ kẹ́ ẹ bá wa ṣe gbogbo bí nǹkan ṣe rúgbó bó ṣe rúwé bó ṣe lọ́jú pọ̀ yìí ẹ̀yin ló yẹ kẹ́ ẹ mọ ibi tó lọ́jú pọ̀ dé ẹ̀yin ló yẹ kẹ́ ẹ tún ṣe ẹ wá fi igbó dídí sílẹ̀ fún àwa káwa máa ṣan ṣòdà bẹ́ẹ̀ ẹ wá ní pé ká má rí yín fín mi ò wá bí láti wá búyàn lé nítorí pé tó bá dé pé bóyá èébú ni mò ń bú bóyá ẹ máa bínú lọ pé kò mọ̀jú kó máa búyàn lọ ọ̀rọ̀ ìṣítí ni mo pe tòní tó bá jẹ́ wípé lótìtọ́ àti lódodo àgbà kì í ṣòro bí èwe tí ọmọ kò lè ẹ̀yin náà tẹ́ bá tẹ̀lé òwe tẹ́ ń sọsẹ ẹ kì í tẹ̀lé òwe oyè Yorùbá mọ́ òwe Yorùbá ẹ̀dẹ̀ fi ń gbà àwa ọmọdé ni ẹ fi ń kó wa sínú ìlà ìlò ni ẹ fi ń pa ẹnu wa mọ́ ni ẹ fi ń sọ fún wa wípé tọmọdé bá ṣe àgbàlagbà ọmọdé yẹn ló máa bẹ̀bẹ̀ tágbà bá ṣe àgbàlagbà tó bá ṣe ọmọdé yẹn náà ló ní ẹ̀tọ́ àti bẹ̀bẹ̀ ẹ̀yin àgbàlagbà ilẹ̀ Yorùbá gbogbo igbó tó ti dí ní ilẹ̀ Yorùbá lónìí tó jẹ́ wípé ẹ̀yin gan fúnra yín níbi tí ẹ dí igbó náà dé ẹ wá mọ ọ̀nà tó yẹ kẹ́ ẹ fi ṣe kẹ́ ẹ fi lànà kí igbó yẹn kó lè easy fún wa ká ṣe ní ọ̀gangan ọ̀nà báyìí òun lalákẹ́ sọ ẹ wá dí igbó yẹn nínú igbó yẹn dẹ̀kẹ̀rẹ́ tí ẹ dí yìí àkekè ń gbé ń bẹ̀ paramọ́lẹ̀ ń gbé ń bẹ̀ kí ló ti ń porúkọ ẹ̀ kìnìún ń gbé ń bẹ̀ gbogbo nǹkan ohun ìjà olóró gbogbo ẹranko burúkú tó lè ṣèyàn ní ṣùtá òun ló ń gbé ń bẹ̀ ẹ wá ní wípé àwa wá sọ wípé òkè igbó yìí ti di ojú wa wá là àwa wá ń sọ fún yín wípé igbó yìí ti di ẹ̀yin àgbààgbà kí lẹ lè ṣe sí kí lẹ lè ṣe sí ẹ wá sọ nǹkan kan ẹ wá jókòó rẹ̀gẹ̀dẹ̀ fọwọ́ lẹ́rọ̀ nítorí wípé kí ni bí ara ṣe ń ta àwa tí àwa ń sọ̀rọ̀ jáde ìyẹn ń bọ́ sí àpò ìbínú ti yín inú wa bí yín dípò pé kẹ́ ẹ tún wá bá wa máa lànà sí ẹ tún wá ń dí ọ̀nà yẹn ẹ tún wá ń dí ọ̀nà yẹn sí débi wípé ibi tá a bá ṣe ń sọ pé ká máa lànà sí nígbó yẹn ń dí sí ìyẹn àwa ọmọ kékeré tá bá sọ wípé ká máa lànà sí igbó yẹn ń dí sí tá bá sọ pé ká máa lànà sí igbó yẹn ń dí sí débi wípé
ó ti wá sún ọ̀pọ̀lọpọ̀ nínú àwa ọmọdé àti la ìnà yẹn ó ti wá sún ọ̀pọ̀lọpọ̀ nínú wa ó ti gba agbára lọ́wọ́ ẹlòmíì ó ti mú kí ìrẹ̀wẹ̀sì kó bá ẹlòmíì nítorí wípé kíni báwa ṣe ń gbìyànjú láti la ọ̀nà sínú igbó yìí lẹ́yìn tún gbìyànjú láti dì sí nítorí wípé kíni ẹ̀yin ti ṣayé yín débì kan ẹ ti dàgbà bàbá mi karùn-ún wí Abíọ́dún ẹ káàbọ̀ sà bàbá mi Prince Adéòtí Sàrùnmí ẹ ṣeun báwa ṣe ń gbìyànjú láti la ọ̀nà yẹn ẹ̀yin ń gbìyànjú pé kó dí kọ́nà má là máwọn ọmọ yìí nítorí wípé kí ni wọ́n ti bú yín kò sí wàhálà ṣùgbọ́n ọ̀rọ̀ Ifá lèmi tẹ̀lé Ifá sọ wípé kómídè kómí à ń lọ oríṣiríṣi lè ṣẹlẹ̀ àdúrà tí àwa ọmọdé ìsìn náà ń gbà ní wípé kò sí bó ṣe lè hùn kó rí kò sí bó ṣe lè hùn kó rí ká má pẹ́ ìrìn àjò ọdún márùn-ún kó má gba ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ́wọ́ wa nǹkan tí a fi sọ nìyẹn ẹ káàbọ̀ bàbá wa Ọláyọmí Kóìkì nǹkan tí a fi sọ nìyẹn àwa kan ó ti ń sún wa àwa kan tún sì ṣe ọkàn akin wípé kò sí bó ṣe lè hùn kó rí nítorí wípé kí ni àwa kan wà mo fẹ́ sọ kinní kan fún yín lénìí tá a bá wà nínú ọjà téèyàn ọ̀rọ̀ Yorùbá nation yóò dàbí ọjà tẹ́ bá lọ sọ́jà àwọn kan wà wọ́n wá ta ọjà ni àwọn wá ta nǹkan kan lọ́jà ni àwọn kan wà wọ́n wá ra nǹkan lọ́jà ni àwọn kan wà wọ́n kàn wá ná ọjà wọn wá ra nǹkan kan lọ́jà wọ́n kàn fẹ́ wá ná ọjà láti mọ̀ pé ṣé tí n bá ná ọjà yìí ṣé létà mo lè padà wá rà á àwọn kan wà wọn tiẹ̀ wá nájà wọ́n wá wòran lọ́jà ni òun lọ̀rọ̀ gbogbo àwa tá à ń sọ̀rọ̀ lórí Yorùbá nation yìí tẹ́ bá dẹ̀ dénú ọjà ìǹtẹ́ ní kálukú bá dé ọjà ló máa fèsì ṣe wá rí ẹni tó wá ta nǹkan lọ́jà ó yàtọ̀ sí eré tí ẹni tó wá ra nǹkan lọ́jà máa sá bàbá mi Frank Bello ẹ káàbọ̀ ẹni tó wá ná nǹkan lọ́jà tó wá ra nǹkan lọ́jà tó ní nǹkan rà ó yàtọ̀ sí eré ẹni tó wá kàn wá ná nǹkan wò lọ́jà tó máa sá ẹni tó wá ná nǹkan wò lọ́jà ó yàtọ̀ eré tó máa sá ó yàtọ̀ sí ẹni tó wá fojú lóúnjẹ lọ́jà tí ò wá ní nǹkan kan tó kọ́kàn wá rú òràn ni èrò ìyàwó wò ni wọ́n ṣe rí i nígbà tí họ́wùhọ́wù tó bá wá ṣẹlẹ̀ láàrin ọjà àwọn wo ló máa kọ́kọ́ túká ṣe rí àwọn tó wá wòran lọ́jà yẹn ló máa kọ́kọ́ lọ ṣe rí lẹ́yìn táwọn tó wòran lọ́jà torí wípé àwọn tí wọ́n ní nǹkan tó fẹ́ wá mú lọ́jà wọ́n wá wòran ni ó máa easy fún wọn bàjẹ́ láti gbé kàngara wọn kúkú wá wọn gbé báàgì wá wọn gbé kankan wá wọn ní nǹkan kan tó fẹ́ lùsù àwọn àtorí wọn lọ́jọ́ wá wọn á lọ ó easy ṣe rí ẹni tó wá ná nǹkan lọ́jà náà ó tún easy fún yẹn náà bẹ́ẹ̀ láti tètè sọ wípé mi ò kúkú rí nǹkan yìí ọjà ti dàrú jẹ́ kí n máa lọ òun náà máa lọ ṣe rí ẹni tó yẹ wípé ebi ń pa tó wá sọ́jà tó wá ra nǹkan lọ́jà òun máa dé òun á wo ọjà òun á rà á tó bá jà ní ọjà á máa wò wípé kí ló ń ṣẹlẹ̀ wọn tí ì débi bàbá kíní ẹ sáré bá mi kó ata yẹn ẹ sáré bá mi kó epo yẹn ẹ sáré bá mi kóṣù yẹn nítorí wípé òun ní nǹkan rà á rà á sanwó á sá lọ kúrò lọ́jà ṣe mọ̀ pé ó ra nǹkan lọ́jà kò ṣe pé ó dàbí ẹni tó wá wo ariwo ọjà ṣe wá rí àwọn tó wá ta nǹkan lọ́jà tí wọ́n yẹn gan àwọn yẹn gan tó gbé pẹ́ẹ́lí ju ẹni tó wá ra nǹkan lọ́jà torí ẹni tó wá ta nǹkan lọ́jà ó ṣeé ṣe ní ọjọ́ yẹn tó yẹ wípé owó tó fi ń ta ọjà ó yá ni mo fẹ́ kẹ́ máa follow illustration yìí torí bí mo ṣe ń sọ òun làwọn onílẹ̀ ń gbé jáde lèmi náà ń sọ jáde yìí mo kàn ń lanu ni àwọn ló ń sọ jáde ṣe rí ẹni tí ó wá tó wá ta nǹkan lọ́jà ó ṣeé ṣe kó jẹ́ pé ó yáwó kó tó wá ra nǹkan tó wá ta ọjà tiẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé kò yáwó but lọ́wọ́ yẹn ó máa ta ọjà kọjá yẹn tó expire ó gbúdọ̀ tà tán kúrò ńlẹ̀ ara máa ta ìyẹn
kò ní lè palẹ̀ mọ́ pátápátá kúrò lọ́jà. Àwọn ọjà míì wà tó yẹ wípé bóyá perishable items, àwọn ọjà tó lè tètè rà, kò ní palẹ̀ mọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. A fi ilẹ̀, a wò wípé jẹ́ kí n palẹ̀ mọ́ sẹ́gbẹ̀ẹ́ kan, kí n wò bóyá tó bá jà tán a lè máa tajà wa lọ. Mo rò pọ́rọ̀ wá ọ̀rẹ́ yẹn yìí wà. Ọ̀rọ̀ Yorùbá nation nìyẹn. Ṣé wá rí gbogbo àwa yìí tí mo dárúkọ yìí la ní function kan àbí ìkejì tí a máa ṣe nínú ọjà. Kí ni function wa? Function wa ni wípé ìmí nínú wọn, èmi ò tiẹ̀ fẹ́ ẹ̀jẹ̀ mi ò fẹ́ sọ̀rọ̀ lórí pàtẹ́pàtẹ́ lẹ́ni ọ̀rọ̀ bòmíì ní táwọn onílẹ̀ bá gbé wá. Ẹlòmíì nínú àwọn tó pàtẹ ọjà yẹn ó lè wò wípé well nǹkan tí mo fẹ́ jẹ́ fà jáde nìyẹn o. Gbogbo àwọn tó pàtẹ lọ́jà yẹn ẹlòmíì inú wọn lè wò pé well mo ti tó tán, mo ti mọ̀ tán, tí n bá tajà lẹ́ni máa tajà lọ́la. A pàtẹ a palẹ̀ mọ́, a ní well mo ti lọ lé nìyẹn, ó dàbọ̀ ìyá alágbájá, kò ní nǹkan kan tó fẹ́ fi ọjà ṣe. Ó kàn ń bọ́ síta pé kóun wá fi ọjà yẹn nàjú, pàápàá jùlọ àwọn ìyá arúgbó tó yẹ pé ọmọ wọn kàn máa wò pé káwọn ṣí ọjà fún wọn, káwọn náà máa rí bí máa nàjú lọ láràárọ̀. Ẹlòmíì dẹ̀kẹ̀rẹ̀ bí ẹni tó san ogun bíi tèmi báyìí tó yẹ wípé òun ní nǹkan tà lọ́jà, òun ń ṣe hustle fún láìfọ ara ẹ̀ ní pé kí ayé ara ẹ̀ lè dáa. Mo sì máa nànàná àwọn kan fún yín o, gbogbo nǹkan tí mò ń sọ yìí máa sì nànàná ẹ̀ fún yín. Òun ní nǹkan tà lọ́jà, òun hustle wípé kọjọ́ ọ̀la òun náà lè dáa, kóun náà kàn lè rí òun gẹ́gẹ́ bí obìnrin tó dáńtọ́, gẹ́gẹ́ bí ọkùnrin náà tó mọ nǹkan tó ń ṣe. Nǹkan táwọn yẹn wá ṣe lọ́jà nìyẹn. Àwọn tó dẹ̀ lọ sọ́jà pé wọ́n fẹ́ lọ ra nǹkan lọ́jà, àwọn náà ń wò wípé yes, tí mi ò bá ní nǹkan yìí nílé, àwọn nǹkan tí mo fẹ́ wá rà yìí, ohun ọbẹ̀, ohun ata tí mo fẹ́ wá rà yìí, tí bá délé kí ni mo máa jẹ, ebi máa pa mí lálẹ́, àwọn ọmọ mi ò ní nǹkan kan. Òun náà máa make sure wípé òun ti rí nǹkan rà lọ́lé káwọn lè jẹ kébi máa pa wọ́n. Ìyẹn làwọn yẹn. Ṣé wá rí àwọn tí àwọn wá ṣe pé àwọn fẹ́ wá nájà wò wípé kọ́ àwọn lè mọ iye ẹ̀, kọ́ lè létà bóyá létà wọ́n máa change mind, wọ́n máa padà wá rà, wọ́n á yíra wọn lọ́kàn padà. Ṣé rí àwọn yẹn kàn wọ́n kàn wá sọ́jà, ẹ mọ̀, àwọn yẹn kàn máa wò pé well mo kàn fẹ́ mọ price, well máa padà wá níjọ́ mi máa wá mọ price ẹ̀ sí ti wọ́n pé ìjà wà lọ́jà, ẹ jẹ́ kí n máa lọ́lé nìyẹn. Ó lè padà wá níjọ́ mi. Ṣé rí àwọn tó kàn wá nájú lọ́jà yẹn, àwọn yẹn máa ní ṣe ló ń jà láti last week mi ìjẹ́ débẹ̀. Wọ́n wà nínú ilé wọn ní padà wá mọ́. Òun ni gbogbo àwa ọmọ Yorùbá pín sí. Ẹ wá jẹ́ kí n wá túlà fún yín. Ṣé rí àwọn tó wá rú ọ̀ràn lọ́jà yẹn, òun ni àwọn àgbàlagbà wa, àwọn kọ̀ọ̀kan láàrin wa tó tún jẹ́ ọmọdé ní ilẹ̀ Yorùbá. Bàbá mi Frederick Ọlákànmí, ẹ káàbọ̀. Bàbá ẹgbẹ́ ọmọ Yorùbá Jímásùn, ìyá mi Ọlájíre Joseph, mo rí yín, ẹ ṣeun. Ṣé wá rí àwọn tí wọ́n wá sọ́jà tí wọ́n ní nǹkan kan rà lọ́jà yẹn, tọ́kàn wá nájú wá sọ́jà, òun làwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tá fẹ́ lọ bá lẹ́ni. Ẹ̀yin àgbààgbà, mò ń bọ̀ lórí ọ̀rọ̀ tiyín, mo fẹ́ máa yọ̀nàná ẹ̀ ní kẹ́ lè mọ̀ wípé gbogbo àwa tá à ń sọ̀rọ̀ lórí Yorùbá nation yìí kọ́ la kú lórí. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀, kì í dẹ̀ ń ṣe gbogbo wa làwa kàn ń bọ́ síta tá à ń sọ pé káwọn èèyàn kàn wá rí wa. Àwọn onílẹ̀ ló ní pé káwọn kan nu wa bọ́ síta. So ìdí nìyẹn tó yẹ pé tá a bá ti ń la ẹnu a máa jọ ọ̀rọ̀ létí aráyé. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, ṣe rí àwọn èrò ìyàwó wò lọ́jà yẹn, òun làwọn kankan, torí mi ò ní dá wọn pọ̀, òun làwọn kankan ní ilẹ̀ Yorùbá tó ní àwọn jẹ́ àgbààgbà ilẹ̀ Yorùbá. Àwọn ti lo láìfù wọn débì kan. Wọ́n dẹ̀ ti mọ̀ wípé anytime ni kú máa dé. Wọ́n dẹ̀ ti mọ̀ wípé àwọn kú ti kó gbogbo ọrọ̀ tó ń bẹ nínú ọjà, wọn ti stock ilé wọn. So ọmọ wọn in the next 100 years, the 4th generation kò lè jìyà. Àwọn yẹn ni wọn ò ní nǹkan kan rà lọ́jà tó yẹ pé wọ́n kàn wá ń wo ọjà. Wọ́n ń wò wípé wá bẹ jẹ́ ká máa wò wọ́n lọ.
ṣe mọ̀ pé wọn ò ní mu lókùnkúndùn torí pé bámúbámú ni mo yó mi ò mọ̀ pé bí ń pọ̀ ọmọ ẹnìkankan òun lórin tiwọn. ṣe wá rí àwọn tó wá ná ọjà wò wípé láti ẹ̀wọ̀ nǹkan tí wọ́n ń ṣe àwọn yẹn gangan ni wọ́n ń jẹ lábẹ́ àwọn bàbá yìí. wọn ò ní ọ̀rọ̀ Yorùbá nation ṣe o torí wípé wọ́n níbi tí wọ́n ti ń mí díẹ̀díẹ̀ lábẹ́ àwọn bàbá yìí, ìyẹn àwọn bàbá àgbàyà, àwọn ìyá àgbàyà tó ti darúgbó nílẹ̀ Yorùbá tí wọ́n ń ta ọjọ́ ọ̀la àrọ́mọdọ́mọ wọn tó rò pé àwa nìkan làwọn ń ṣe. àwọn yẹn ni wọ́n wá kàn wá nájú wá wò pé jẹ́ wo bí tó fẹ́ bá dé Yorùbá nation tí wọ́n ń pariwo náà, jẹ́ wo bí tí wọ́n fẹ́ bá dé. ọ̀run táwọn máa ti bọ ẹnu nìyẹn. ṣé wá rí àwọn tó wá sọ́jà tí wọ́n nájà tí wọ́n ra ọjà tí wọ́n lọlé, òun ni àwọn kan tí wọ́n wá gbìyànjú pé ẹ jẹ́ ká wo ọjà yìí, ó yá mo fẹ́ ra oúnjẹ sílé, ṣé rírú wọn yẹn nígbà tó jà bá ṣẹlẹ̀ tó bá ti ra nǹkan tí wọ́n fẹ́ rà wọ́n á máa lọ. òun ni àwọn kan tó yẹ pé wọ́n ti bá ìjàngbara dé ibì kan ó wá sún wọ́n wá wò wípé mo túkú ti gbìyànjú níwọ̀nba agbára mi, jẹ́ kí n máa lọ, jẹ́ n fi wọ́n lẹ̀ ibikíbi tó bá wù wọ́n kan máa bá a lọ. ṣé wá rí àwa tá a jẹ́ ọlọ́jà gangan, àwa rí ẹ. àwa tá a wá ta ọjà tá a jẹ gbèsè tá a mọ bí tá a máa ti san, àwa tá a tẹ́bí ń pa wá, àwa tá a mọ̀ wípé ọjọ́ ọ̀la wa ọjọ́ alẹ́ wa kò wà secured tá a bá ń bá báyìí lọ. àwa tá a fẹ́ rọ ọjọ́ ọ̀la lẹ̀ fáwọn ọmọ wa tá a mọ̀ wípé jẹ́ àpàtàkó ẹ̀jà yìí ó ká kó sẹ́gbẹ̀ẹ́ kan tí ìjà yẹn bá rọlẹ̀ díẹ̀ láàrin ọjà àtún pàtẹ padà, ìyẹn la wà. àti àwọn kọ̀ọ̀kan tó ń gbìyànjú láti lọ láti orí show kan. tẹ́ bá rí èrò tó pọ̀ lórí show kì í ṣe gbogbo wọn ló fẹ́ gbọ́ nípa Yorùbá nation, gbogbo wọn fẹ́ rí ẹ̀sìn. ọmọ Yorùbá dẹ̀ pọ̀ láàrin wọn. wọ́n fẹ́ wo ẹ̀sìn, wọ́n fẹ́ wo ẹlẹ́yà, wọ́n fẹ́ wo pépè ṣe máa sọ̀rọ̀ burúkú síra yín bí gbogbo ẹ̀ ìgbà tí gbogbo ẹ̀ máa dàrú làwọn fẹ́ mọ̀. ọmọ Yorùbá wọ́n pè wá ní àbí fún ràìràì, àdẹ̀gbìyànjú ká pa ìfún wa mọ́, àdẹ̀gbìyànjú ojú ò tì wá, ara ò lọ wá, nǹkan tó ń wù wá òun ló ń wù wá. ibi tí wọ́n ti ń jà tí wọ́n ti ń ṣe rìkíṣí ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún, wọ́n sọ pé wọ́n ní pé wọ́n ṣe pé kinní kan. kí ló dé ọmọ Yorùbá? ǹjẹ́ òwò la máa wọ owó gbogbo kinní ìbolẹ̀? ìjọ wo ló máa sùn yín? ìjọ wo ló máa sùn yín? ìjọ wo ló máa rẹ̀ yín láti máa dunnú níbi tí ìyá ayé ọmọ Yorùbá ẹgbẹ́ yín ti ń bàjẹ́? ìjọ wo ló máa sùn yín láti máa fi ìbànújẹ́ ẹlòmíì kẹ́ máa fi ṣayọ̀? ìjọ wo ló máa sún ọmọ Yorùbá òtítọ́ àti ọmọ Yorùbá òdodo? èmi ò rí níbi tí òyìnbó ti mú tiẹ̀ tó ti fi po ẹ̀rọ̀fọ̀ rí. ìjọ wo lẹ́yìn àgbààgbà ilẹ̀ Yorùbá lẹ máa dìde sí responsibility yín? ìjọ wo ni ẹ máa gbé gbogbo èébú tá à ń bú yín lẹ máa gbé sẹ́gbẹ̀ẹ́? tá a bá ń bú yín tá à ń ṣépè fún yín, ẹni tó bá hùwà èpè tẹ́ bá ń bínú á jẹ́ pé hùwà èpè nìyẹn. bẹ́ẹ̀ ni béèyàn bá bọ́ síta lónìí tó ní Òṣàtọ́lá kò ní da fún ẹ, kò ní yẹ o, kò ní ṣe gbá o, kò ní ṣe bẹ́yìn àgbààgbà náà lẹ sọ wípé ẹni tó bá ń ṣe ohun ibi tó bá ń ṣàdúrà fún àdúrà yẹn máa dèpè. ẹni tó bá ń ṣe ohun rẹ̀ tí wọ́n wá ń ṣépè fún èpè yẹn máa dàdúrà. why are you now scared? kí ló ń bà yín lẹ́rù pa à ń ṣépè? kí ló ń bà yín lẹ́rù? kí ni wàhálà yín? ṣe bọ́n ní wípé ẹ̀yin àgbààgbà náà lẹ kúkú bá lẹ́nu yín pé ègún ní ṣi ní mú, èpè kì í ṣi ní jà. kí ló ń bà yín lẹ́rù wípé à ń ṣépè? kò tí ì yé mi, kẹ́ dá mi lóhùn. tẹ́ fi wá ń bínú wípé ṣèbáwọn wa tá à ń gbìyànjú náà lọ ń ṣépè fún yẹn. tó bá mọ̀ pé òun hùwà èpè inú máa bí ẹ of course, torí ìwà èpè ló wù. àmọ́ o ò rí nírí wípé wọ́n ń sọ fún ẹ tó bá tiẹ̀ hùwà èpè tẹ́lẹ̀ ó yẹ kó o yí padà
gẹ́gẹ́ bí àgbàlagbà pé àwọn ọmọ yìí lóòótọ́ mà ló ń sọ káwọn ọmọ yìí tó bínú tán ẹjẹ́ á dìde àmọ́ ẹ̀yin ò ṣe bẹ́ẹ̀ ẹ̀yin tún wá lọ mú igbó dídí yẹn tún ṣàn dáadáa jẹ́ kó di ẹ wá ní ká má fèpè báyé yín jẹ́ ẹ wá ní pé ká má ṣépè èpè tá a bá fò ètò ọ̀nù ṣẹ́ ó máa ṣẹ́ lórí show tí mò ń ṣe yìí mo ti sọ times without number ẹni tó bá lérò pé òun fẹ́ ṣépè fún mi kó máa ṣépè lọ tí ìwà tèmi tó bá ti jẹ ọmọ èpè tó ń ṣe kí ló dé gbogbo ìgbárùmọlẹ̀ náà wọ́n sún wọ́n máa sọ èpè tí wọ́n ń ṣe fún mi wọ́n á sọ dàdúrà so èmi bí mo ṣe wà yìí mi ò wọ́rì kéèyàn kan ṣépè so ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tẹ́ bá ṣépè fún yín tẹ́yin náà bá wá rí gẹ́gẹ́ bí wípé ìwà ìpèlẹ̀ wù ẹ lè yí padà that is what we want that is why we are making noise ẹ ò lè dè wá mọ́lẹ̀ for life kẹ́ ẹ máa bà lámọ̀rí wa jẹ́ kẹ́ ẹ máa bayé wa jẹ́ kí ó yẹ pé ọjọ́ ọ̀la wa kò nítumọ̀ tá a dẹ̀ mọ̀ ẹ dẹ̀ ní ká dákẹ́ ọ̀rọ̀ yìí ò ní lè wọ ẹ̀yin ò mọ̀ wípé ẹ̀yin àgbààgbà náà lè sọ wípé adìyẹ bà lókùn ara òrokùn ara òra adìyẹ ẹ̀yin ládìyẹ ẹ̀yin làkùkọ gàgàrà tí ẹ ò fẹ́ kí kékeré kọ ẹ̀yin ládìyẹ tó bà lókùn tiwa bára ò ṣe ro wá ara ò gbọ́dọ̀ ròyìn ẹ tí mọ̀ ni ìwà àgbàyà lẹ ń wù ẹni ká má sọ sí yín létí ẹ̀yin náà ẹ yé wùwà àgbàyà mọ́ ẹ wùwà àgbà dáadáa ẹ yé dalérú mọ́ ẹ tún lè ṣe ẹ yé dọ̀dẹ̀rú mọ́ ẹ yé lo ọ̀dọ́ láti fi ba àlámọ̀rí ọ̀dọ́ jẹ́ ẹ wá àwọn ọ̀dọ́ kọ̀ọ̀kan tó kéré tẹ́bí ń pa táwọn náà fẹ́ míngù ẹ wá wọn ẹ wá kówó lé wọn lọ́wọ́ ẹni kọ́ máa dàrin wa rú bẹ́ẹ̀ ṣe bí Fúlàní ṣe ń rúbọ lé wa lórí náà lẹ́yìn àgbààgbà ilẹ̀ Yorùbá náà ń rúbọ lé wa lórí ìkànnì bí Fúlàní ṣe ń rúbọ wípé káàrin wa má gùn ẹnu wa má kò ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá yìí náà ń ṣe ti yín ẹni ẹ̀tẹ́ ni yín láṣẹ Èdùmàrè gbogbo àwọn ìgbárùmọlẹ̀ wọn á dìde wọn á nà yín ní pọ́npọ́n lórí láṣẹ Èdùmàrè àdàbí tẹ́yin ò bá gbádùn nígbà kékeré yín nìkan ló kù gbogbo ohun àmúṣagbára yín tẹ́ fi ń bayé ọ̀dọ́ jẹ́ gbogbo ẹ̀ máa èsúrú yẹn máa pàdídà wọn máa lájà yín láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀ lẹ́ máa fi kọjú ìjà kọra yín ẹ máa para yín ẹ kúkú àjọkú ẹ kúkú ọ̀wọ̀wọ̀ ẹ kú sójú títì bájá ṣe ń kú kúrò ń tògbòrò inú ẹ tẹ́ bá jáde nínú ilé ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tẹ́ ń ṣe bí fún àwọn ọmọ Yorùbá tẹ́ ń torí wa rúbọ tẹ́ sọ pé káàrin wa má kò kẹ́ sọ pé káàrin wa dàrú kẹ́ sọ pé kí àlámọ̀rí wa dòfo láṣẹ Èdùmàrè ẹ̀yin àgbààgbà tẹ́ ń gbàbọ̀dẹ̀ fún ilẹ̀ Yorùbá tẹ́ bá jáde nínú ilé ẹ dẹran Ògún tẹ́ bá wà nínú ilé ẹ dẹran Ògún tẹ́ bá wà lójú oorun ẹ dẹran Ògún tẹ́ bá wà lójú àlá ẹ dẹran Ògún gbogbo àwọn ìgbárùmọlẹ̀ ẹ ò ní ṣọmọ wọn mọ́ ẹ máa dẹran wọn ni wọ́n máa dẹ̀ máa fún yín jẹun ni láti èní lọ ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá we know a mọ̀ wípé ìmí nínú yín ẹ̀ ń rúbọ torí pé nǹkan òṣì tẹ́ sì fẹ́ jẹ torí pé ẹ ti mọ̀ ẹ̀yin ọba kọ̀ọ̀kan ẹ sọ wípé ẹ ò ní bá wa ṣe nítorí pé tẹ́ bá ti bá wa ṣe a máa gba oyè lórí yín ṣé ká gba oyè lórí yín àti kẹ́ ẹ kú sọ́run káwọn ọmọ yín wá kú sáyé torí tẹ́yin bá kú sọ́run àwọn ọmọ yín á wá kú sáyé kò bẹ́tà ká kúkú gboyè yẹn lórí yín kẹ́ máa bá ti yín lọ lálàáfíà kẹ́ wà normal man bíi tèmi báyìí àmọ́ ẹni ẹ máa bá wa kanlẹ̀kanlẹ̀ àwọn ìgbárùmọlẹ̀ àbáyín kanlẹ̀kanlẹ̀ ẹlẹ́ẹ̀ni gbọ́ àwọn ìgbárùmọlẹ̀ náà ò ní gbà fún yín ṣé mọ̀ pé mo sọ fún yín pé spiritually àjọ ń tẹ̀léra wa ni gbogbo bẹ́ẹ̀ ṣe ń rúbọ nítorí tiwa là ń rí ẹ̀fún ò ní fún èmi torí pé ẹ̀fún ọmọ alágogo idẹ èdì rèé ọmọ alágogo òjé àti ẹ̀fún àti èdì
ẹrú olúfẹ̀ ni wọ́n ọmọ olúfẹ̀ lèmi Òṣàtọ́lá ẹ̀fún òní fún mi èdè òní dì mí kàkà kẹ́fún fún mi kàkà kédì dì mí gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀fún á fún yín èdè á dì yín tẹ́ ẹ̀ ń sọ wípé kí Yorùbá nation má ṣe ṣe tẹ́ ẹ̀ ń sọ wípé kí gbogbo wa káàrin wa kó dàrú káàrin wa má gùn ẹ̀fún á fún yín èdè á dì yín tọmọtọmọ ni o á dì yín kẹ́ para yín kẹ́ bà yí ara yín jẹ́ kẹ́ pọmọ yín kí gbogbo ayé yín kó dojúrú káràmọ́rí tí yín náà kó dòfo kẹ́ dàbí ejò tó kọjá lórí àpáta tí ò dẹ̀ ní nípa láyéláyé ìkà nìyín ìkà ẹ mọ̀ pé ẹ mọ̀ bí tẹ́ ti bẹ̀rẹ̀ bẹ́ ṣe ti rúbọ yẹn pam ni mo ti rí ara tá a fi sọ wípé ẹni tó wá ta nǹkan lọ́jà ó yàtọ̀ sí èrò yàwá wòran ẹ má wò pé gbogbo wa tá à ń pariwo Yorùbá nation lè èrò yàwá wòran láyéláyé ẹ̀tútù ẹ̀dànù òdì àdáni ìkà nìyín ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ìkà nìyín mo tútù sàn sí kì í ṣe gbogbo yín o but nínú 100% nínú yín tipátipá la lè fi rí 4% gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe láàrin Fúlàní là ń pariwo lé lórí ẹ̀yin wá ń gọ́ sábẹ́ orúkọ Fúlàní ẹ̀ ń tafà sínú òmọ́lẹ̀ gbogbo nǹkan tẹ fojú àárọ̀ yín kó tẹ fi kó jọ ẹ fẹ̀yìn ọwọ́ dànù láṣẹ Èdùmàrè tó bá jẹ́ pé lóòtítọ́ àti lódodo téèyàn bá dalẹ̀ ilẹ̀ máa ń darú ẹni bẹ́ẹ̀ ni ilẹ̀ Yorùbá ti kọ̀yìn lẹ́ni tẹ́ àfi àdàbí tí ẹ ò bá gbẹ́sẹ̀ lórí ilẹ̀ Yorùbá nìkan ló kù ẹ máa bá wọn kúkú àjọkú ẹ máa bá wọn kúkú ọ̀wọ́ gbogbo yín máa kú tán ebìdè mi dẹ̀ ni mo máa jàkàrà yín ṣe rò pé gbogbo wa lè sùn ká kọjú síbì kan náà ni gbogbo wa ò lè sùn ká kọrí síbì kan náà ẹ wò ìmọ̀ ìtú ìmọ̀ ìjọ ìmọ̀ ẹni ni kì í dalẹ̀ ìmọ̀ yóò ní dalẹ̀ lórí wa ìmọ̀ yóò ní jọ lórí wa gbogbo ẹ̀yin àgbààgbà òṣì ní ilẹ̀ Yorùbá àgbààgbà ìkà pàápàá jùlọ ẹ̀yin ọba ṣe ń pé mo sọ fún yín pé tá àgbààgbà Yorùbá nation arọ ni ò wáyé Oníkòyí tèmi ò ní sinmi ogun lọ ibi tẹ́ ẹ bá ṣe yín dé mo rí ṣùgbọ́n ìyàtọ̀ wà nínú fáìlì àti fàlì ìyàtọ̀ kódà ayàjọra síra wa kì í ṣe ọ̀tọ̀ nìkan tí yín nìyẹn o ṣùgbọ́n àwọn onílẹ̀ máa ṣe tiwọn lẹ́nujọ́ mẹ́ta yìí àwọn onílẹ̀ náà máa ṣe tiwọn eégún lá àwọn onílẹ̀ wọ́n ṣetán tó fẹ́ gbòde wọ́n ṣetán tó fẹ́ jáde kúrò nígbàlẹ̀ bó ti lè wù yín kẹ́ ṣe tó wípé ká má rówó fi ṣe gbogbo nǹkan tá à ń ṣe wá rí iṣẹ́ ìṣẹ́gun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ máa bá lọ lọ́kànkan ni o ẹ bá lọ ọmọ yín á bá lọ tẹ́ ẹ bá lọ kẹ́ sọ wípé ìyá kan bàbá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ló bí mi kẹ́ sọ bẹ́ẹ̀ àdàbí tó bá jẹ́ wípé èmi Òṣàtọ́lá mi ò ṣe pẹ̀lú inú kan ọ̀kọ̀ọ̀kan nìkan ló kù lẹ́lẹ̀ rí nǹkankan nínú gbogbo àwa tá à ń pariwo Yorùbá nation yìí lẹ́lẹ̀ rí nǹkankan ṣe fún wa ṣùgbọ́n tó bá yẹ pé mo finú kan ọ̀kọ̀ọ̀kan ṣe tí mi ò dẹ̀ má mú lùmọ́lá ẹ lè rí nǹkankan ṣe fún wa ẹ màmá yín àgbàdo sẹ́yìn ìgbà ni ìkànnì yín o ìkànnì yín kò sí ìwà ọmọlúwàbí kankan nínú gbogbo yín ẹ wá sọ wípé nítorí pé à ń bú yín àṣọ ọmọlúwàbí kò sí ìwà àgbàlagbà tó tolé kankan nínú yín not all of you but most of you tẹ́ bá ṣe èmi gan máa ṣe torí wípé kí ni àwọn gbarúmọlẹ̀ lọ ní kí n máa sọ kó dẹni ọ̀hún mi gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ ń fẹ́ kí ìjàngbara yìí kó ṣe dáadáa sàkámàjẹ wọn ẹ má jẹ́ ká ṣubú fún don't fall for their tricks their little jokes ẹ jẹ́ kó rí wá wálé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀gbọ́n mọ́mì mi àbúrò mọ́mì mi kan ní ẹ jẹ́ kó rí ẹ fa epo ẹ jẹ́ kó rí gbogbo wa kó fa epo kó wálé tó bá ń tì wá sí gbọ́ ẹ jẹ́ ká máa tira wa sójú ọ̀nà and as a matter of fact mo ti sọ tẹ́lẹ̀ times without number pé
tá bá ń jìjàǹgbara ṣe rí láàrin àwa gbogbo wa kì í ṣe gbogbo wa tá à ń gbójú síta nìkan la jìjàǹgbara most of us tá à ń gbójú síta gan à ń ṣàjìjàǹgbara tá bá ń jìjàǹgbara àtàwa tá à ń sọ̀rọ̀ tá à ń gbójú síta àtẹ̀yin tẹ́ ń kí wa lẹ́yìn àtẹ̀yin tẹ́ ń ṣe olólùfẹ́ wa ó yẹ ká máa mọ nǹkan kan dájú wípé kò sí nǹkan tá à ń ṣe nílé ayé yìí tí ò ní fẹ́ sí tó bá ti wá ń wà tó ń tì wá sínú igbó ká máa tira wa sójú ọ̀nà tó bá ń tì wá sínú igbó ká tira wa sójú ọ̀nà ìyẹn ló máa fi mọ̀ wípé àwa náà gúdúgúdú wa kò fìgbàgbọ́ kan túra lẹ̀ ṣùgbọ́n tó bá ti di wípé wọ́n tì wá díẹ̀ àti sáré ṣe yàkàtà iṣẹ́ mọ̀ pé wọ́n máa kóná mọ́ ni wọ́n á kóná mọ́ ni tó bá dẹ̀ ti ń kóná mọ́ ìgbà wo ni gbogbo yín kò ní rẹ̀yìn lẹ̀ ní káwọ́ gbénú pé ẹ̀ ṣe mọ́ àrẹ̀yìn ṣe rí tá bá ń jìjàǹgbara kì í ṣe gbogbo èèyàn tí ajìjàǹgbara gidi kò ń ṣe gbogbo èèyàn ló máa bá ṣe ajìjàǹgbara dẹ̀kẹ̀rẹ̀ ọpọlọ yẹn máa ṣiṣẹ́ bíi ìyẹn fún ẹni tí àwọn onílẹ̀ bá pè á máa ṣiṣẹ́ bí agogo ni and lájìjàǹgbara mo ti sọ lórí group fún yàn kan rí ó ní Òṣàtọ́lá but èmi àti ẹ lájọ ń bú lágbájá báyìí náà mo ní yes everybody is enemy o lè jọ̀rẹ́ mi lẹ́ni tó bá di lọ́la o lè decide to work against me that is why always guiding ni bí ọ̀rọ̀ ìjẹ̀mẹ̀jẹ̀ mi máa ní ìjà wà ìjà òsì always guiding ni so I cannot fall easily for you torí wípé o ti gbèjà mi rí tó bá gbèjà mi rí o lè padà jẹ́ down for me now. Grandpa mo wà lórí ètò nsìn mo fẹ́ bá yín sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni later á sọ̀rọ̀ later á sọ̀rọ̀ ẹ ṣeun. So ajìjàǹgbara ó yẹ kó máa wà always ready for battle torí wípé kí ni anywhere ló lè gbé wa wọ́n lè gbọ̀tún wa wọ́n lè gbòsì wa wọ́n lè gbà wájú wa wọ́n lè gbẹ̀yìn wa ní wèrè lọ́mọ ṣé mo pé tọ́n bá rí yàn mú wọ́n máa ní wèrè ní o ìgbà yẹn ló máa di wèrè lójú gbogbo wọn kò síbi tí wọ́n lè gbà wá kò sí there are some unnecessary arguments tó kàn máa pull up láti ibì kan wàá kàn wò pé àwọn wèrè ẹ bá mi lé mo yẹrí mi ò kò ń bọ̀ ìyẹn náà pè ní ọmọ yẹrí ẹ oko àmọ́ àwa ò ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ kankan kò gbúdọ̀ gbẹ̀gbẹ́ mi kọjá o àwọn gbúdọ̀ sọ o àwọn gbúdọ̀ ṣe o wọ́n á mú ẹ mọ̀nà ká ẹ̀ asajìjàǹgbara o ò lè bá everybody máa fìdí gbòdì as a matter of fact ìwọ nìkan ló mọnú ẹ ò mọnú ẹ lìkejì nítorí wípé ibi tí nǹkan tí wọ́n fẹ́ achieve yẹn that is original concrete ajìjàǹgbara o nǹkan tí wọ́n fẹ́ achieve yẹn ìyẹn ni wọ́n ń wò so tó bá rí eṣinṣin tó kọjá lọ jẹ́ kó fò lọ́ntì ẹ̀ iṣẹ́ eṣinṣin náà ni kó fò iṣẹ́ eṣinṣin ni kí màálù iṣẹ́ màálù ni kó ṣe iṣẹ́ ajá ni kó gbó iṣẹ́ kìnìún ni kó bú ramúramù nínú igbó kí ni tèmi ń bẹ nígbà tí ń jẹ bẹ́ẹ̀ nígbà tí eṣinṣin bá fò kọjá tí mo fẹ́ ní eṣinṣin yìí tí mo rí wípé ẹfọ̀n ré kọjá ó ṣe èmi náà ní ẹfọ̀n yìí mo ní ajá yìí ń gbó yé gbó mọ́ ìgbà wo ni ò ní rẹ̀ ìgbà wo ni ò ní rẹ̀ ó máa rẹ̀ ẹ́ ìgbà wo ni ò ní rẹ̀ á rẹ̀ ẹ́ ṣe kí ni máa guide máa sọ fáwọn onílẹ̀ ẹ̀yin lẹ rán mi kí ló ń ṣẹlẹ̀
má máa wà nínú ara, inú ẹ̀mí ni. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ mélòó ni mo pè yín? Ẹ̀mẹ́ta. Ẹ múra sí o. Tẹ́ bá ṣe múra sí lẹ ṣe máa ṣubú sí. Ẹ jẹ́ mi, ẹ ṣeun, mo ti tẹ̀lé, mo ti kúrò lórí ẹ̀. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ̀gbọ́n mi yìí kò ní gbà. Ká ní mo sọ fún pé mo ṣe fẹ́ wá sọ lè ní rárá, má bọ́ta, kò ní gbà. Èmi náà mọ̀ pé bí mo ṣe fẹ́ wá sọ nìyẹn. Ìgbà tí mo bọ́ sójú kinní ni àwọn onílẹ̀ ní wípé kí n máa sọ bẹ́ẹ̀, mo dẹ̀ ń sọ. Èmi kẹ bàbá mi Adésínà Olúmúyìwá, ìbínú ẹ̀wẹ̀, inú tí máa fi bímọ, kí n wá fi, tí n bá bínú ọ̀hún náà, kí ni máa fẹ́ fi bímọ. So kí ni mò ń sọ fún ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ni wípé ẹ múra sí, kẹ́sìn yín lè pọ̀ ni. Ẹ̀yin àgbààgbà tẹ́ ń ṣèkà nílẹ̀ Yorùbá, Fúlàní ṣe tí wọ́n á mọ̀, tí yín ló wọ́ọ̀sì jù. Ẹ wá ń sásá bẹ́ẹ̀ Fúlàní. A rí gbogbo ìwà yín rè lọ́wọ́ mi. Ẹ̀yin náà ti wádìí ẹ̀. Ẹ ti wádìí ẹ̀, ẹ̀yin fúnra yín ẹ̀ lè sọ nǹkan tẹ́ kò ń bẹ́ẹ̀. Ṣé mọ̀ pé tó bá ti wádìí èèyàn, tó bá ti rí lọ á ní wèrè ni. Wèrè ni mí, bẹ́ẹ̀ ni màá jọ wèrè lójú yín. Ẹ máa wádìí ẹ̀ lọ. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, kí tí yín lè bá yín kanlẹ̀kanlẹ̀, òun ni mo ṣe ní kẹ́ ẹ múra sí. Ẹ má jáwọ́ o. Kò dá níbi ká jáwọ́. Ẹ múra sí. Ẹ tẹ ṣanmọ, ẹrin ṣanmọ. Ẹ fàṣẹ síra, ẹ fàṣẹ mọ́ra. Èmi ti sọ tèmi. Wọ́n ní wípé kì í pọ̀ kó dùn, kì í dùn kó pọ̀, ṣókí báyìí òun lọbẹ̀ oge. Nítorí àwíjàre. Nítorí àwíjàre kí ìtọ́ tán lẹ́nu. Mo tún ti ń pè wọ ìyá wa yìí, wọn tún gbé o. Àwọn ló fẹ́ wá sọ̀rọ̀ nípa petition fún wa o. Ìyá wa Bukky Taiwo. Ìyá wa Bukky Taiwo, wọ́n tún ti wà lórí fóònù. Ìyá mi Àṣàkẹ́, ẹ jì wọ́n lọ. Ẹ ní kò sí àgbààgbà gidi ní ilẹ̀ Yorùbá, ìwọ̀nba ló kù. Bẹ́ẹ̀ ni, a lè kó gbogbo wọn jọ ká sọ wípé gbogbo wọn sùn, wọ́n dorí kọ síbì kan náà. Rárá o, wọ́n ṣe kankan náà. Ṣùgbọ́n àwọn wèrè yìí wọ́n pọ̀. Òun ló fà tó yẹ pé àwọn tó jẹ́ àgbààgbà tó da àárí iṣẹ́ wọn ò yọ. Ìtàn ò lè tán lẹ́nu láéláé. Ẹ ṣeun bàbá mi Adésínà Olúmúyìwá. Àbọ̀ ọ̀rọ̀ là ń wí fọ́mọlúwàbí. Tó bá ti dénú ẹ̀, ó máa dodindi ìyẹn fọ́mọlúwàbí tó fẹ́ mú lò, tó fẹ́ mú sàbí ògùn. Ṣé mọ̀ wípé lówe là ń lùlù àgídìgbo. Ọlọ́gbọ́n ló ń jó, ọ̀mọ̀ràn sì ló ń mọ̀ ọ́. Wọ́n ní ìjímèrè ṣọ́gígùn kó má bàa gungi aládìí. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ má ṣọ́gígùn, ẹ tẹ̀sán mọ́. Igi aládìí ti wà ń tòsí yín. Ìmí ìtẹ́ máa fò lé báyìí, igi aládìí ni. Ẹ sọ wípé ọmọ burúkú yìí ti sọ fún wa o. Torí wípé kí ni àsìkò ẹ̀san ó ti sún wa. Ṣé rí wípé bí gbogbo àwọn ọ̀dọ́ ṣe ń pariwo yìí, tó ń pariwo tẹ́lẹ̀ ń bọ́ síta, tó ń ṣò àǹgà, tẹ́lẹ̀ ń bọ́ síta, tó ń ṣò àǹgà. The more ta ṣe ń bínú, the more tí DNA wa ń connect mọ́ àwọn igbarú mọ́lẹ̀. Ìbínú yẹn ó ń connect mọ́ wọn. Àwọn náà ń wà àwòkàn. Nítorí wípé kí ni ẹ jẹ́ ń ṣàlàyé fún yín gbogbo àwa ọmọ Yorùbá. Ṣé rí spirit ẹlòmíì ó ti wà connected. Ẹlòmíì kò mọ̀ torí pé ó ti di Christian. Ẹlòmíì ti di Muslim. Ẹlòmíì ò tiẹ̀ ṣe ẹ̀sìn kankan. Ẹlòmíì spirit ẹ̀ òòṣà àbáwáyé ẹ̀ Ṣàngó ni kò mọ̀.
ṣe ráwọn gbarúmọlẹ̀ yẹn gan kọ́lọ́run ṣàánú wa ni wọ́n á máa gbèjà wa nígbà táwa gan ò mọ̀ táwa gan ò bọ́ wọ́n ààbò ṣá o but ó ń gbèjà wa àwa gan ọ̀dẹ̀ nímọ̀ ẹlòmíì dẹ̀kẹ̀rẹ̀ ọ̀ya ní tiẹ̀ ṣe ráwọn òrìṣà kọ̀ọ̀kan tó rọ̀ wá wáyé yẹn when you are that is why tẹ bá rí ẹlòmíì tó bá bínú síyàn lótìtọ́ àti lódodo tó rí pé ẹni yìí ṣẹ̀ mí ó wá bínú ṣẹ̀rí ẹni tó bínú sí yẹn tó fi òótọ́ ọnú bínú sí yẹn pé ìwọ ṣe báyìí fún mi kò ṣépè fún o kò sọ kankan ámbélé tàṣípò tó wá sọ fún pé báyìí ló máa rí fún ẹ ṣẹ̀rí òòṣà àbáwáyé ẹ̀ yẹn á dẹ̀ fà mí sí òun ló fi dàbẹ́ ní pé téèyàn bá ṣẹ̀yàn tó bá lọ síwájú tó bá lọ sẹ́yìn wá ní ẹlẹ́dàá lágbájá ló ń bá ẹja kì í ṣe pé kíní òòṣà àbáwáyé ẹ̀ ló ń bá ẹja òòṣà yẹn ni ò ní gbà kó sọ̀rọ̀ sí kó ṣe nǹkan tó yẹn fún ẹni tóun bá wáyé tóun ṣẹ̀ wáyé láì má jà fún. so ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ ti ń forí ọkà hàn mú ẹ ti ń forí ọkà hàn mú tipẹ́tipẹ́ gbogbo nǹkan tẹ́ ń ṣe ìbínú yẹn ó ti dé ọ̀dọ̀ àwọn baba ńlá wa. Mo rí wípé ẹ wà lórí fóònù ẹ káàbọ̀ ẹ bá wa kí gbogbo ará ilé. Mo wà very busy. Ẹ bá wa kí. Okay, ẹ kúlẹ̀ o. Sorry, my Yoruba is really, really bad. No, Yorùbá lẹ máa sọ, Yorùbá là ń sọ ń bí ẹ máa sọ Yorùbá àǹtí Búkì torí wípé kí ni ẹ sọ orúkọ yín kẹ́ sọ ọmọ ìlú. Ẹ kálẹ̀ ẹ̀yin èèyàn mi o, ẹ̀yin ará mi ẹ kálẹ̀ o. Mi ni Sister Búkì. Sister Búkì Táíwò, ọmọ ìlú wo ni yín? Yes. Ọmọ ìlú ọmọ Èkó. Ọmọ Èkó. Ìsàlẹ̀ Èkó. Ńbo ní Èkó, ńbo ní ìsàlẹ̀ Èkó? Ìsàlẹ̀ Èkó gangan ìsàlẹ̀ Èkó. Òòṣà wo ni wọ́n ń bọ ní ilé yín báyìí? Mi ò mọ yẹn o, ṣe mọ̀ pé ìlú òyìnbó ni wọ́n bí mi sí, so mi ò mọ̀ nípa òòṣà yẹn. Kínní ni mo máa ń ṣe Christianity, so. Ṣé ẹ lè béèrè lọ́wọ́ mọ́mì yín ṣé máa béèrè lọ́wọ́ mọ́mì yín torí kò sí ìdílé tí wọn kì í bọ òòṣà ìsàlẹ̀ Èkó wọn ní òòṣà tó ń bọ ń bẹ̀ náà. Ok, máa béèrè lọ́wọ́ wọn. Ẹ ṣeun ìdí tí a fi gbé yín wá sí orí ètò yìí ni wípé a fẹ́ béèrè nípa petition àwọn èèyàn tí ń fa àǹtí Búkì Táíwò ṣe yẹ̀yẹ́ o ẹ má jẹ́ káǹtí Búkì kán mú lọ́ọ̀yà wá fún mi o mi ò lè jẹ́jọ́ lọ́wọ́ àǹtí Búkì o àǹtí Búkì kàwé jù mí lọ o tá bá délé ẹjọ́ mo máa lose wo. Okay. Nínú nípa ọ̀rọ̀ petition tá à ń ṣe. Bẹ́ẹ̀ ni mà. A máa tún petition yẹn ṣe because wọ́n ní èyí tá à ń tẹ̀ yẹn ó ti expire because tí petition bá ti jẹ́ over 6 months kò kí wọnú àwọn ilé àwọn large governmental operations ní gbogbo ayé wọ́n ní fojú sí. So a máa ṣe míì ṣe wá rí yìí tá a máa ṣe yẹn a fẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá kí wọ́n tọwọ́ bọ̀. So a láti organize it in such a way tó jẹ́ pé gbogbo àwọn local government areas a mú àwọn èèyàn tí wọ́n máa wà ń bẹ̀ tí wọ́n máa mú computer àti phone dání so that àwọn èèyàn tí wọ́n ní àwọn computers yẹn àbí phone wọ́n lè lọ síbẹ̀ láti máa tẹ petition yẹn electronic petition yẹn so tí àwọn numbers yẹn bá lọ at least and look at least to about 100 over 100,000 1 million 6 million signatories láti kí àwọn èèyàn so that tí wọ́n bá rí wá tètè dáhùn sí ọ̀rọ̀ wa báwo ni mo ṣe sọ pé wọ́n máa tètè dáhùn tí petition yẹn bá ti wọnú àwọn ilé àwọn parliament tó wà ní UK wọ́n máa dìde sọ̀rọ̀ sí ọ̀rọ̀ yẹn wọ́n wá máa lọ bá Nigerian government pé àwọn èèyàn báyìí fẹ́ kúrò lọ́dọ̀ yín o wọ́n fẹ́ ṣe referendum petition yẹn referendum la fẹ́ fi ṣe pé wọ́n fẹ́ ṣe referendum láti kúrò ní ọ̀dọ̀ yín báwo ni Nigerian government ṣe rí sí tí Nigerian government bá refuse láti dá sọ̀rọ̀ yẹn wọ́n máa gbé sanctions lé wọn lórí
wọ́n lè gbé sanctions yẹn to the extent pé wọ́n lè má bá wọn ṣe any form of trading mọ́ títí wọ́n máa fi dá àwa ọmọ Yorùbá lọ́hùn. So petition ta láti ṣe ń sìn ó láti ṣiṣẹ́. Tẹ́ bá mọ̀ bí ti EndSARS yẹn bó ṣe rí tó jẹ́ pé wọ́n tẹ̀ kíní yẹn lọ sókè ó ń lọ sókè títí di èní ní UK Parliament nísìn wọ́n ń sọ̀rọ̀ kíní EndSARS yẹn bí ti àwọn ọmọ Yorùbá bó ṣe yẹ kó rí nìyẹn. So a máa láti eléyìí à ń fojú sí a fẹ́ organize it so that ó máa dàbí ti EndSARS yẹn but títa wa máa wà much better. So it's not pé a fẹ́ tètè ṣe a fẹ́ farabalẹ̀ díẹ̀ láti ṣe so that ó máa ṣiṣẹ́. A jẹ́ máa rí pé gbogbo àwọn ọmọ Yorùbá ni wọ́n tọwọ́ bọ petition yẹn. Ẹ ṣeun So ìyá bí wa. ọ̀rọ̀ yẹn bó ṣe rí nìyẹn. Ẹ ṣeun ìyá wa ṣùgbọ́n ẹ mọ̀ wípé àwa ti sign ní petition kan tẹ́lẹ̀ ṣé yẹn mí ni wípé petition ta ti kọ́kọ́ sign tẹ́lẹ̀ ìgbẹ́ yẹn nísìn ó ti waste báyìí kò count nǹkan kan. Ó ti waste àti pé tẹ́ bá rí wording tẹ́ bá ka wording petition yẹn kò lè ṣiṣẹ́ because ó sọ pé fún àwọn southern Nigeria nítòótọ́ southern Nigeria but western àwọn ọmọ ìtẹ́lẹ̀ tí àwọn Yorùbá gangan ni a fẹ́ ṣe fún àwọn Yorùbá nìkan àwọn Yorùbá nìkan ni wọ́n máa sign ẹ̀. Ìyẹn ti petition Paul nǹkan tó jẹ́ pé do you want Yorùbá nation yẹn náà ò ṣiṣẹ́. Paul yẹn ìyẹn máa ṣiṣẹ́ because a máa mú gbogbo ẹ̀ pọ̀ mọ́ petition yẹn like tá a bá fẹ́ tí a bá tọwọ́ bọ petition yẹn sìn tó bá dé Parliament wọ́n lè pe gbogbo bóyá àwọn Yorùbá tí wọ́n wà ní bóyá UK or àwọn tí wọ́n wà ní America kí wọ́n wá jókòó tì wọ́n nínú Parliament. Ṣé wá rí ti polling yẹn àwa mú gbogbo ẹ̀ pọ̀ àwa fi hàn wọ́n. Pé even èyí tó jẹ́ pé poll àti ṣe poll kankan lára mọ́ petition yẹn o àwọn èèyàn tẹ̀ ti tọwọ́ bọ̀ so a fi jẹ́ kí wọ́n mọ̀ pé a ti ṣetán láti máa lọ. Ok ẹ dúró náà nǹkan kan ò yé mi nǹkan tí ò yé mi ni wípé ṣe rí poll yẹn nísìnyí petition yẹn ti lọ nísìn ká má fọkàn sí mọ́ poll yẹn nísìnyí yẹn sì ń ṣiṣẹ́ àbí yẹn sì. wọ́n lè máa sign yẹn lọ ẹ lè máa sign yẹn because ìyẹn ṣiṣẹ́ lọ́wọ́ a lè mú yẹn lọ because àwọn èèyàn ń tọwọ́ bọ̀ wọ́n sign ẹ̀ àtìgbà tí fóònù mi ti. so ẹ lè máa sign but petition yẹn gangan ìyẹn gangan ló lágbára. Oya poll Yorùbá nation yẹn ẹ̀yà àǹtí Bukky bóyá yìí náà kẹ́ bá wa lọ sórí Ìṣẹ̀ṣe Làgbà page àbí kẹ́nìkan tó bá ń wò wá báyìí kọ́ bá mi gbé wá so that màá lè tẹ̀ mọ́lẹ̀ ní tí ò bá tí ì sign wọn á wá sign ní ìtẹ́fi Yorùbá ṣe yẹn pé ṣé o fẹ́ orílẹ̀-èdè Yorùbá àbẹ́hùn kọ́. Yes èyí tó jẹ́ pé wọ́n kàn take pé wọ́n máa nínú kí wọ́n sign ẹ̀ manually àbí kí wọ́n tẹ̀ lórí internet ìyẹn sì lè máa lọ ìyẹn máa lọ because tá a bá ṣe yẹn tá a bá wá ṣe petition àwa mú gbogbo ẹ̀ pọ̀ àwa pàápọ̀ ti Yorùbá nìyẹn gbogbo ẹ̀ la máa fi síbẹ̀ àwa mú lọ sí UK Parliament àwọn tí wọ́n wà ní America wọ́n lè mú lọ sí America àwọn tí wọ́n wà ní Australia wọ́n lè mú lọ sí Australia gbogbo ẹ̀ la máa papọ̀. Ok ó ti yé wa báyìí so àwọn èwo ni ẹ wá sọ wípé tí àwọn ìyá wa tí wọ́n yẹ pé bóyá àwọn náà wọn ò kàwé tí wọ́n máa sign lórí petition báwo lẹ ṣe fẹ́ ká ṣe yẹn àti pé mo tún gbọ́ wípé wọ́n ní wípé téèyàn bá tiẹ̀ ní ẹ ṣeun bàbá mi ọba Àgùnlú happy birthday once again birthday wa báyìí ó jọ kọjá lọ ni so ẹni wípé mo ń gbọ́ awuyewuye kan pé àwọn ìyá wa àtàwọn bàbá wa tí wọn ò ní fóònù èèyàn kàn lè gbé laptop sílẹ̀ so laptop yẹn mo ti ní mi ò ní gba ìpè kankan lónìí bàbá mi ajé fx àbí fx ẹ má bínú mo lè kọ nọ́mbà tẹ́ lè pè mí sí lẹ́yìn show yìí but not now because nọ́mbà tí tẹ́ bá pe nọ́mbà yẹn ẹ máa disturb broadcast torí òun ni mo fi ń ṣe show fóònù yẹn náà ni mo fi ń ṣe show ẹ jọ̀ọ́ ẹ má bínú sister Bukky. no worries. ok WhatsApp only ẹ̀yin tẹ́ bá wò pé tálì lẹ́wà tẹ́ lọ pè straight kò ní wọlé nítorí wípé network ibi yóò dáa fún láìka ẹ má bínú so nọ́mbà yẹn ló ń jó lọ yẹn so ẹ lè tètè kọ́lẹ̀ fẹ́ni tó bá fẹ́ pè mí that is lẹ́yìn ètò ẹ má bínú mi nípa pípè láyé mo kàn ní ká wá sọ̀rọ̀ ni gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ sister Bukky ní pé poll yẹn
ẹ mọ̀ wípé nǹkan tí mo gbọ́ awuyewuye kan pé àwọn ìyá wa àtàwọn bàbá wa tí wọ́n wà nínú oko tí wọ́n ò ní laptop tí ẹnìkan bá gbé laptop ẹ̀ ṣe mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá bá sign ní poll yìí àti petition ẹni omi ò ní lè sign lórí the same phone nítorí wípé ó ti rí wípé email kan náà ló wà ń bẹ̀ so mo wá gbọ́ pé wọ́n ti sọ wípé wọ́n ti rí ọpọlọ dá sí tó yẹ pé lórí laptop kan èèyàn bíi 40-50 ọdún bẹ́ẹ̀ lọ wọ́n lè sign. ṣé bẹ́ẹ̀ ni. kò yẹ tí a bá lo laptop kan náà so long as tó bá jẹ́ pé different email but a fẹ́ ṣe òjòrò because lórí òtítọ́ la fẹ́ ṣe kínní yìí ó láti jẹ́ pé àwọn èèyàn tó jẹ́ pé wọ́n máa lo different email àwọn èèyàn yẹn gangan kó má dàbẹ̀ ni pé èèyàn máa lọ wọ́n máa fi different email so because kí ni ìyàtọ̀ ìyẹn àti ti Nàìjíríà a fẹ́ gbé yẹn wọnú ibi tá à ń lọ so nǹkan tó máa happen ni pé a máa wá owó tó jẹ́ pé a máa fún àwọn èèyàn ní àwọn laptops àti phone wà ní gbogbo ibi ọ̀nà local government yẹn àwa máa sọ ibi tí wọ́n máa lọ ti fi email wọn àti information wọn sínú àwọn laptops yẹn so that àbí tó jẹ́ àwọn ẹlòmíì tó wọ́n lè ní phone yẹn dání kí wọ́n má mọ̀ bí wọ́n ṣe máa sign ẹ̀ wọ́n lè lọ síbẹ̀ àfihàn wọn bí wọ́n ṣe máa bọ́ sínú phone wọn láti fi email yìí sínú ẹ̀ kí wọ́n sign ẹ̀. ẹ̀bọ̀ tí mo tún gbọ́ náà wípé ìkan wà tó jẹ́ pé bíi manual ní ìwé pẹlẹbẹ lọ́fíìsì tó bá kan sign tán ṣe gbogbo ẹ̀ ìyẹn náà tún ṣiṣẹ́. ìyẹn ní ti polling yẹn wọ́n ṣe manual wọ́n tẹ̀. ìyẹn ti Yorùbá nation yẹn. wá mú lọ sí inú àwọn villages yẹn àwọn yẹn wọ́n tún wọ́n tẹ̀ ń ṣe yẹn lọ́wọ́lọ́wọ́ nísìnyí. mo ti ní tí bàbá wa Ọbàgùnlú tí wọ́n kọ síbẹ̀. ìtò ṣe pàtàkì ní ti electronic mailing yẹn ti change.org tí wọ́n ń sign lọ́wọ́lọ́wọ́ sí tí ò lọ sókè tá a fẹ́ tún ṣe ìyẹn ni ló lágbára because ìyẹn ló máa lọ sínú gbogbo àwọn House of Parliament EU and all these large government parastatals all over the world United Nations and things like that gbogbo àwọn media world media houses CNN and all that gbogbo wọn ni wọ́n máa rí petition yẹn so ìyẹn ló lágbára jù àmọ́ sọ pé ti polling tí wọ́n ṣe yẹn o ti Yorùbá polling yẹn ìyẹn náà ò lágbára bọ̀ tí èyí tí wọ́n ń tẹ̀ lórí internet yẹn òun ló lágbára jù. because tá a bá ṣe ń fọwọ́ sí lọ́dọ̀ tiwa tí bá get nǹkan torí bẹ́ẹ̀ ṣe ń sọ yìí náà ní ìsìn ṣì ń lo accent òyìnbó kò tí ì yé mi dáadáa tá a bá ṣe ń fi ọwọ́ sí nísìn bẹ́ẹ̀mi bá sign nísìn á dọ́dọ̀ pọ́n ní parliament pé èmi sign nù àbí bẹ́ẹ̀ kọ́. ó máa débẹ̀ because international petition ni. ok so ó máa dọ́dọ̀ wọn kọ́ máa rí direct pé òṣàtọ́. ó máa tètè lọ sókè. ok wọ́n máa rí direct wípé òṣàtọ́lá sign ni o bàbá wa Adésínà Olúmúyìwá ti sign ni. orúkọ yìí tó bá jẹ́ pé ẹ fẹ́ kí orúkọ yìí hàn bẹ́ẹ̀ á hàn tẹ́ ẹ bá fẹ́ kí orúkọ yìí hàn kò ní hàn bẹ́ẹ̀ but ẹ ti sign ẹ̀ because tẹ́ bá ti tẹ̀ ó máa send yín ní email pé ẹ ti sign petition yìí ó tún máa sọ pé àwọn other petitions tó jẹ́ pé bóyá ẹ fẹ́ tẹ̀ but ti Yorùbá yẹn tẹ́ bá ti tẹ̀ ó máa send yín ní email pé ẹ ti sign ẹ̀. ó tún máa sọ pé kẹ́ ẹ share fún àwọn ẹlòmíì so bẹ́ẹ̀ ṣe ń sign ẹ̀ lẹ́tọ́ máa share. ok ma ok so tá a bá share yẹn. mo fẹ́ sọ nǹkankan. ok ma. àwọn ẹlòmíì máa ń rò pé tí wọ́n bá rí petition yẹn wọ́n láti sanwó no instead kẹ́ sanwó tẹ́ bá máa sign ẹ̀ instead of ibi tó máa sọ pé kẹ́ sanwó níṣẹ́ yẹn a tún máa bèrè pé ṣé ẹ fẹ́ share ẹ wá ní tẹ́ bá ti sọ pé yes ẹ fẹ́ share ẹ wá máa tẹ àwọn media outlet tẹ́ fẹ́ share pẹ̀lú bóyá WhatsApp ni o bóyá Twitter ni o lórí tó bá jẹ́ pé ẹ select WhatsApp ó máa ṣí WhatsApp yìí ẹ wá máa share amongst your friends telephone numbers tẹ́ bá ti ṣe yẹn ẹ ti sign ẹ̀ ó ti tán a wá send yìí ní email pé ẹ ti share ẹ ti sign ẹ̀ that's it kò ní ìkẹ́ pé kẹ́ kówó sílẹ̀ so it's free. okay bàbá wa Ọbàgùnlú sọ wípé you can't sign petition without email but the poll does require email. Both require the emails. Both the poll and the petition require your email address.
but tó bá jẹ́ pé wọ́n tẹ polling yẹn manually. It would be nice pé kẹ́ fi contact details àbí email yìí sílẹ̀ so that àwọn tí wọ́n àti signature àwọn tó jẹ́ pé á jẹ́ kó wà authentic kó má dàbẹ́ ni pé just anybody lọ́kàn tọwọ́ bọ̀ so wọ́n máa ń signature wọ́n á wá fi email address wọn síbẹ̀ àti orúkọ. So that a bá máa kó gbogbo ẹ̀ pọ̀ sí House of Parliament àbí anywhere any of these top parasocial world organizations wọ́n á rí pé it's not pé wọ́n forgery kọ́ original ni. Okay ma ìyá wa Oníkòyí Tóyìn wọ́n ní àwọn ní phone àti email ṣùgbọ́n àwọn ọmọ bó ṣe ń sign ẹ̀ bóyá nǹkan tó máa happen is new petition yẹn bá ti ready nǹkan tá a tún fẹ́ ṣe nìyẹn a máa ṣe pẹ̀lú demonstration bẹ́ẹ̀ ṣe máa sign ó máa wá pẹ̀lú demonstration bóyá a tún máa tẹ àwọn posters káàkiri Nàìjíríà so that ẹ mọ bí tí ẹ mọ address tó jẹ́ pé a máa ṣe publicity fún so a fẹ́ ṣe in a very big way so that gbogbo àwọn Yorùbá all over the world àti especially nínú Nigeria wọ́n máa mọ̀ pé wọ́n láti tọwọ́ bọ petition yẹn because only the way tó jẹ́ pé a lè bẹ̀rẹ̀ sí ní diplomatic means instead pé ká máa jagun which is the normal way tí a máa ṣe so that a lè ṣe referendum so that a lè jókòó ká vote ara wa kúrò nínú 1914 amalgamation tí àwọn òyìnbó yẹn kó wá sí. Okay bàbá mi Jack Olúṣọlá bóyá nítorí pé ẹ ti sign ẹ̀ rí ni ò ṣe gbà kẹ́ kúkú wọlé o wọ́n ní pé àwọn ti send rárá okay ẹ jẹ́ n wò bóyá mo lè copy mi ò copy o image lẹ send o send link sí mi bàbá mi Adéléré Fortune Man then bàbá wa Adétúnjí Olúọjọ́ bẹ́ẹ̀ ni àti bàbá wa Babájídé Olúgbòsùn wọ́n ní wípé ọjọ́ wo àti oṣù wo ni petition tẹ́ ń sọ wípé ẹ̀ ń ṣiṣẹ́ lé lórí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ ń sìn within the next couple of days a week or two ó ti yẹ kó ti wà ready so tẹ́ bá lè ní sùúrù pẹ̀lú wa ó máa jáde láìpẹ́ yìí. káṣà ní ọ̀sẹ̀ méjì láàrin ọ̀sẹ̀ méjì. Yeah, within 14 days ó ti yẹ kó ti jáde so ẹ ní sùúrù pẹ̀lú wa because a tún fẹ́ ṣe kí eléyìí kó tún máa pẹ́ a fẹ́ ṣe so that ó lè kárí gbogbo Yorùbá land. Okay ẹ ṣeun bàbá wa Ifátúnsì Dàda ẹ káàbọ̀ ẹ ṣeun okay wọ́n ní pé bàbá wa Ọmọlúwàbí wọ́n ní wípé bóyá kẹ́ demonstrate ẹ lórí fídíò tẹ́ bá ti gbé jáde so that ó máa easy fún àwọn láti sign. gbogbo yín la máa fi hàn bí ẹ ṣe máa sign a máa ṣe fídíò gbogbo yẹn torí náà ló ṣe ń take our time because a máa ṣe tó máa wà demonstrative tó jẹ́ pé gbogbo yín lẹ máa mọ̀ bẹ́ẹ̀ ṣe máa sign ẹ̀ kò kí n ṣe pé èyí tó jẹ́ pé a máa ṣe tẹ́ ẹ̀ ní mọ́ ó máa wà confusing bẹ́ẹ̀ ṣe máa sign àá fi hàn yín step by step bẹ́ẹ̀ ṣe máa tọwọ́ bọ̀ bẹ́ẹ̀ ṣe máa sign ẹ̀ tó jẹ́ pé ẹ ní need láti sanwó ẹ kàn máa tẹ́ bá ti tẹ red button yẹn tẹ́ ti share then ẹ ti sign. Okay tẹ́ ẹ bá share ẹ sign but tẹ́ bá ti share ẹ ti sign. ẹ ti sign yes. ó ṣe dandan kéèyàn share téèyàn bá sign tán. ó ṣe dandan because tẹ́ bá ti share àwọn èèyàn máa pọ̀ sí àwọn èèyàn máa pọ̀ sí wọ́n máa tọwọ́ bọ̀. Okay ìyá wa mo ti mú yín mọ́lẹ̀ lénìí o ó ní ìbéèrè kan tèmi fẹ́ béèrè torí mi ò mọ̀ yàtọ̀ kí ni ìyàtọ̀ tó wà láàrin UNPO àti UN àti pé kí ni ìrànlọ́wọ́ táwọn méjèèjì yìí lè ṣe fún wa lórí ọ̀rọ̀ jàǹgbara yìí. UNPO ó ní àwọn organizations tó jẹ́ pé wọ́n wà at a disadvantage tó jẹ́ pé wọ́n máa ń join UNPO yẹn tí wọ́n bá tẹ̀ ti join wọn àwọn United Nations máa recognize wọn so ó ní advantage pé a wà lára UNPO yẹn because àwọn United Nations ti mọ̀ pé a ní àǹfààní kankan nínú location náà yẹn so ó máa aid pé ká tètè jáde. Okay àti pé ó jẹ́ wípé UNPO tí wọ́n lọ rẹ́gísítà wá sí yẹn ìyẹn náà máa ràn wá lọ́wọ́.
anything ó máa ràn wá lọ́wọ́ yeah organization yẹn ó wà connected pẹ̀lú United Nations so tá bá ti wà lórí ẹ̀ bí ti mo rò pé àwọn Biafra náà wà lórí ẹ̀ so ó máa and some other countries tó jẹ́ pé bóyá ìlú tí wọ́n wà wọ́n ní àǹfààní ìlú yẹn so ìyẹn ló máa help wá láti tètè jáde. So ó dá bí wọ́n ṣe register wá sórí kinní yẹn ó dá Professor Akintoye ṣe wọ́n ṣe dáadáa. Okay, so UNPO yẹn ó sopọ̀ mọ́ UN nìyẹn o dámi fún ọjọ́ ń ṣiṣẹ́ papọ̀ torí wípé àwa believe wípé UN wàhálà wọn pọ̀ díẹ̀ so àwa tí wọ́n wò pé UNPO yẹn gbàtán dẹ̀ tí wàá sopọ̀ mọ́ra wọn yẹn ṣé United Nations lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí ẹ mọ̀ pé mi ń tèmi ìkàwé ń lọ skúlù so kí ni ipa tẹ́yìn náà ti wò wípé bóyá yín máa follow site wọn àti gbogbo ẹ̀ kí ni ipa tẹ́ rò pé wọ́n ti ń gbìyànjú láti bá wa kó lórí ọ̀rọ̀ gbogbo rògbòdìyàn. mo rò pé kinní yẹn tí kò tí ìwọlẹ̀ ń sìn because even mo ń bá mọ̀ sí mi sọ̀rọ̀ lẹ́nìí kò tí ìwọnú ilẹ̀ Nàìjíríà dáadáa ká ní ó ti wọlẹ̀ nísìn ṣe rí gbogbo àwọn UN UK Parliament ọ̀rọ̀ tá ṣe rí pé wọ́n kó ọ̀rọ̀ EndSARS yẹn wọ́n kó mọ́ra because ó ti wọlẹ̀ títa wa nínú Nàìjíríà yẹn gangan kò tí ì wọlẹ̀ dáadáa tó bá filẹ̀ wọlẹ̀ báyìí ṣe tẹ́ mọ̀ pé nǹkan Yorùbá tá a bá ti fi ẹnu sọ̀rọ̀ dáadáa ó máa ń lọ sókè ni tó bá tilẹ̀ wọlẹ̀ dáadáa ní location 9 yẹn ẹ rí i pé wọ́n máa múra sí ọ̀rọ̀ wa kò kí n ṣe pé wọ́n because àwa la mú 1914 amalgamated area àwa la mú dání nísìnyí tí a ti sọ pé a ti ṣetán láti máa lọ but a ti ṣetán láti máa lọ yẹn it is outside Nigeria èmi feel pé ọ̀rọ̀ yẹn ó múlẹ̀ dáadáa kò tí ì wọnú 1914 amalgamated area yẹn dáadáa so ọ̀nà yẹn la fẹ́ fi ṣe petition yẹn so that a lè fi create awareness tá a bá ti fi create awareness yẹn sí ẹ rí i pé ọ̀rọ̀ wa láti kúrò ní the 1914 amalgamated area yẹn ó máa yára. ṣé mọ̀ wípé gẹ́gẹ́ bí ọpọlọ ọmọdé tèmi accusation máa ń wà lórí àwọn UN wípé ibi tí ìlú tó bá ti ń dàrú làwọn ti máa ń jẹ so àwa ń wò wípé ṣé UN dúró kí ogun bẹ̀rẹ̀ ní kílùú dàrú káwọn lè máa ríbi gbọ́n epo wa kán máa ríbi gbọ́n gbogbo ohun àlùmọ́ọ́nì wa torí pé a ti gbọ́ ipe tílùú kan ò bá dàrú UN ò ní rí tiwọn jẹ́ ń bẹ̀ ìyẹn gangan lèmi ní òye mi ṣé nǹkan tí UN ń dúró fún kí Nàìjíríà rí nìyẹn kó jẹ́ pé káwọn tó dá sí torí ẹ̀yin tú ẹ mọ̀ pé wọ́n tú ẹ̀yin nísìnyìí awóráwo ní ibẹ̀ lọ bí yín sí so ẹ̀yin mọ̀ nípa wọn jù wá lọ. Èmi ò ní sọ pé wọ́n ń dúró fún èmi o my own opinion is èmi ò ní sọ pé wọ́n ń dúró pé kílùú dàrú bí àwa Yorùbá bá ṣe máa mú ọ̀rọ̀ wa sí ni àbí a ṣe máa handle ẹ̀ ní àwọn ẹlòmíì máa fi dá sí tó bá jẹ́ pé a handle ẹ̀ láàrin ara wa tí ó jẹ́ pé ẹnu wa kò in other words we are singing from one voice pé a fẹ́ jáde àtẹ̀fẹ́ jà ọwọ́ yẹn ni wọ́n máa fi mú wa but tó bá jẹ́ pé a máa mú níjàgàn bí àwọn Fúlàní bí wọ́n ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ wa ìyẹn ni wọ́n máa fi wọlé láti máa ta ìbọn àti gbogbo ẹ̀ but tó bá jẹ́ pé a mú in a very wisdom tí Ọlọ́run fún wa tó jẹ́ pé a mú sensibly a dẹ̀ tún ara wa dáadáa ibi tí ò sí unity tí ò sí togetherness ni èṣù lè wọlé ni wọ́n lè máa da ẹ̀jẹ̀ sílẹ̀ but tó bá jẹ́ pé a múra wa as ọmọ ìyá ọmọ bàbá wọ́n lè máa wọnú ara wa láti máa sọ pé wọ́n fẹ́ máa ká máa ta ẹ̀jẹ̀ wa sílẹ̀ our blood is not for free our blood is precious so àwa àfẹ́ kú àfẹ́ ṣe in such a way tó jẹ́ pé in a civilized manner with the wisdom tí Ọlọ́run fún wa la máa fi ṣe títa wa and that is diplomatic means. Okay. So tábọ̀ tó jẹ́ pé a ṣe in United Nations ò lè sọ pé àwọn fẹ́ máa ṣe bí ẹni tó bá fẹ́ jà ni wọ́n máa ta ìbọn fún àwa àfẹ́ jà àfẹ́ kúrò. ṣe bí àfẹ́ kúrò àtẹ̀fẹ́ àfẹ́ pààyàn a ní àfẹ́ ṣe mọ́ àfẹ́ wà
ní area tó jẹ́ pé àwọn British imperialists ni wọ́n fi wá sínú ẹ̀wọ̀n yẹn a fẹ́ kúrò nínú ẹ̀wọ̀n yẹn a fẹ́ ṣerú mọ́ a tẹ̀ fẹ́ kúrò in a peaceably way tó jẹ́ pé ẹ̀jẹ̀ ọmọ Yorùbá kan kò ní ta sílẹ̀. And báwo la ṣe máa ṣe diplomatic means and with God's wisdom òun la máa fi kúrò ọ̀rọ̀ yìí let my people go ni ọ̀rọ̀ Moses let my people go. Bàbá ìyá wa Bukky Taiwo ẹ ti rọ́kọ̀ ń bí o wọ́n ní oh I love this voice I'm hearing ẹ fẹ́ fẹ́ àǹtí Bukky wọ́n ti attack àǹtí Bukky o ohun àǹtí Bukky spray tí bá ní kí n máa sọ máa kọ́ mi lẹ́nu ni àwọn òyìnbó tí ò ní kinní yẹn wọ́n ti dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ ṣé o wọ́n ní ẹ ṣé pé gbogbo nǹkan tí ò yé wa tẹ́ fi tọ ìmọ́lẹ̀ sí àti wípé mo tún fẹ́ béèrè kan lọ́wọ́ yín nísìn irú ẹ̀yin nísìn tẹ́ pé wọ́n bí yín sílùú òyìnbó tá bá gba Yorùbá nation wà nísìn yìí báwo lẹ̀yin fi ṣe fẹ́ ràn wá lọ́wọ́ kí economy wa tètè grow padà torí pé àwọn kan tó ń pariwo pé àtàbá dúró kí la máa jẹ báwo la ṣe máa survive ẹ mọ̀ pé irú ẹ̀yin nísìn tó bí yín sí ìlú òyìnbó ẹ̀yin náà máa lo inú ọpọlọ tọ́lọ́run fún yín láti ní one field or the other láti fi ràn wá lọ́wọ́ ní Yorùbá nation so bó ẹ̀yin náà fẹ́ gbà láti ràn wá lọ́wọ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tá bá gba Yorùbá nation tán. ọ̀nà pọ̀ tí mo lè nǹkan tẹ́mi hope ni pé kí n bá yín ṣe àwọn youths ni mo wà very concerned about because àwọn ni wọ́n nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn àwọn tẹ̀ ni wọ́n fẹ́ láti ràn ní ọwọ́ láti fi jáde kúrò ní location 9 yẹn so tí n bá lè ṣe training nínú nǹkan tí wọ́n kọ́ mi sí o mo fẹ́ train and also mo feel pé a ní very lórí ilẹ̀ Yorùbá Ọlọ́run ti bless wa ó ní nǹkan púpọ̀ tá a lè ṣe tourism wà tá a lè ṣe a ní gbogbo àwọn mineral resources ebi ò lè pa wá because Ọlọ́run ti bless wa lórí ilẹ̀ wa but area tẹ́mi fẹ́ ṣe ni youth training nínú nǹkan tí Ọlọ́run fi bless mi gangan alára ni mo fẹ́ ṣe. Kí ni Ọlọ́run fi bless yín tẹ́ fẹ́ fi ṣe youth training because we can't wait o. iṣẹ́ ọwọ́ iṣẹ́ àmàmà ya nǹkan you know tí n bá lè train àwọn èèyàn nínú yẹn mi ò mind. ayàwòrán ibẹ̀ òun ni Yorùbá ń pè é. òun ni so tí n bá lè mo wá fẹ́ kí àwọn tí wọ́n wà ní UK kí wọ́n máa fi iṣẹ́ ránṣẹ́ sí wọn so owó yẹn máa wọnú ọ̀dọ̀ wa instead káwa máa náwó fún wọn àwọn ni wọ́n máa náwó sínú ilẹ̀ wa. ok kí ni ìrànlọ́wọ́ tí ẹ ti ṣe fún àwa náà bóyá nísìnyí ẹ mọ̀ pé ẹ̀yin ibẹ̀ yẹn lọ bí yín sí ẹ̀yin náà ó ṣeéṣe kẹ́ mọ̀ àwọn ọmọ Yorùbá tó bí síbẹ̀ yẹn bíi tiyín bọ́ tó bí síbẹ̀ yẹn bíi tiyín tẹ́yìn náà máa lo influence ẹ láti wá bá wọn sọ̀rọ̀ pé Yorùbá náà fẹ́ dá dúró ṣé ti ṣe bẹ́ẹ̀ ṣá. òun náà iṣẹ́ yẹn náà là ń ṣe lọ́wọ́lọ́wọ́ ń sìn. ẹni sùúrù nǹkan tí mo mì ní wípé àwọn ọmọ Yorùbá tí wọ́n bí síbẹ̀ yẹn bíi tiyín bóyá látẹjọ dàgbà papọ̀ ni so ẹ máa ní bíi WhatsApp group tẹ́tí máa sọ gbogbo òyìnbó yín bẹ́ẹ̀ ṣe máa sọ yẹn spray yẹn so ẹ̀yin náà ẹni kálukú yín ti mọ field of intelligence yes most definitely àti gbogbo yẹn náà là ń ṣe lọ́wọ́lọ́wọ́ sí. do you have that kind of group? torí mo rí bàbá wa náà bàbá wa ọba ṣe kinní kan lórí show bàbá mi Ọláyọmí Kóìkì so mo rí wípé ọba fàṣì àbí kí lórúkọ wọn bàbá yẹn bó ṣe sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá so mo rí wípé àwọn náà dà pé wọ́n bí wọn síbẹ̀ yẹn ni ò bóyá wọ́n bọ̀tí ibẹ̀ yẹn ṣáà ni wọ́n ti dàgbà so àwọn náà ní ọpọlọ kan táwọn náà lè yá wa so mo wò pé irú bàbá yẹn ó yẹ kí gbogbo yín tẹ́ jẹ́ Yorùbá people tí wọ́n bí síbẹ̀ yẹn kẹjọ wà nínú group àbí tó ń dàgbà síbẹ̀ yẹn tó ń pa àwọn ọmọ tó ti mú lọ láti 8 years 6 years ṣe mọ̀ pé mentality wọn ẹ máa ti jí púpọ̀ so ẹ lè lò yẹn náà so tẹ́ bá ti wà lórí group yẹn ẹ máa sọ bẹ́ẹ̀ ṣe lè ràn wá lọ́wọ́ ẹ mọ̀ pé yẹn náà máa tún ràn wá lọ́wọ́ ọba gram ẹ ṣeun so ṣé ẹ ní group yẹn. gbogbo aláwa ṣe mọ̀ gbogbo wa ṣe mọ̀ pé ìlú òyìnbó setting yẹn yàtọ̀ because you know but gbogbo wa là ń try láti ṣe èyí tá a lè ṣe so gbogbo ala ma come together eventually you know
gbogbo ala òun náà I mean à ń ṣe lọ́wọ́lọ́wọ́ sí I'm here I'm speaking to you so àwọn ìyókù mi náà wọ́n ṣe ti tàwọn but eventually gbogbo ala máa come together láti ṣe we're all heading towards the same goal. ẹ ṣeun adúpẹ́ ẹ má bínú pé mo take time yín. Is there anything you would like us to know? Is there any advice? Is there any whatever gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín ilé ìbò. Advice máa láì kó jẹ́ pé gbogbo àwọn groups àwọn Yorùbá groups ká ṣe iṣẹ́ how do they say ọ̀rọ̀ kan sorry my Yorùbá ká come together especially nínú ọ̀rọ̀ petition yìí kí gbogbo ká ṣiṣẹ́ pọ̀ ká tọwọ́ bọ petition yẹn because at the end of the day ọ̀nà kan náà one road là ń lọ sí and that one road is Oduduwa Nation. Yeah. And we should love ourselves. Ká nífẹ̀ẹ́ ara wa. Ẹ má pè lọ́wọ́ yìí sí orí fóònù ẹ̀yin tẹ́ ń pè láti Germany. Ẹ ṣeun ìyá wa Bukky Taiwo. Àdúpẹ́ fún pípè tá pè yín. Ṣé next time tá bá tún pè yín nígbà tí gbogbo ẹ̀ bá tún jáde tán a tún máa pè yín tẹ́ a bá tún pè yín ṣe máa jẹ́ wa ṣá àbẹ́ máa sá lọ wípé ẹjọ́ wa pọ̀ jù. Máa jẹ́ yín. Ẹ ṣeun. Mo wá fẹ́ béèrè last question kan. Ó ní last question kan tí mo fẹ́ béèrè. How many percentage lẹ wò wípé Yorùbá Nation yìí ó ṣeé ṣe? Ìgbàgbọ́ wo lẹ ní ṣé gbàgbọ́ yín múnádóko lórí ẹ̀ kí lẹ wò? Èmi ní 100% ó lè ṣeé ṣe tó bá jẹ́ pé ọ̀rọ̀ kan náà ní àìbára wa jà ọ̀rọ̀ kan nìkan là ń sọ. So gbogbo petty arguments tí à ní yẹn pẹ̀lú àwọn láàrin àwọn groups yẹn ká wipe it off ká wá come together ó máa ṣeé ṣe. It's visible because the reason to why visible is because we are in a very strong case. You know, ibi àárín tá a wà yẹn kò wá safe. Wọ́n fi àjẹ́ wa, wọ́n jẹ́ kí poverty àti gbogbo all the sins of this earth kó máa ṣẹlẹ̀ sí wa tí ò yẹ kó ṣẹlẹ̀ sí àwọn Yorùbá. So for international case, a ní very strong case. But báwo la ṣe máa jẹ́ kí case yẹn kó wà very kó ṣiṣẹ́ sọ́dọ̀ a lè jáde kúrò is pé tá a bá lè ní ọ̀rọ̀ kan ká má máa bára wa jà kí gbogbo àwọn groups yẹn kí wọ́n come together kó tẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ kan ni wọ́n ń sọ. Bí ọ̀rọ̀ bàbá wa Frederick Ọlákànmí wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ ìyá wa yìí ni gbogbo ilẹ̀ Yorùbá ń wá please Ìṣàtọ́lá bá mi sọ fún wọn ẹ ṣeun ìyá mi sister Bukky mi ò kúkú rí yín rí ṣùgbọ́n láṣẹ Èdùmàrè àwọn gbárùmọ̀lẹ̀ wọn bá mi máa dúró tì yín. Hope you believe in our spirituality in African spirituality. Yes, most definitely. Oh yes, I do. I believe in Are you an angels? African Yes. priestess? Do you see yourself as an African priestess? Yeah, Bobu. Auntie Bukky ẹ kìlọ̀ fúnra yín o. We're all facing the same channel, and that is the one God. So I'm for. Once that's true, then I'm for that. Ẹ ṣeun Auntie Bukky ẹ bá wa kí àwọn ará ilé pé ó dàbọ̀. All right, bye-bye. Love you all. Bye-bye. Àwa náà nífẹ̀ẹ́ yín. Dàbọ̀ tá a bá nífẹ̀ẹ́ yín tá la máa tún lọ nífẹ̀ẹ́. A lè tàfẹ́ wa fún anybody. Ẹ̀yin náà la máa tà fún. Gẹ́gẹ́ bí ẹ ṣe gbọ́, wọ́n ti ṣàlàyé lórí petition fún wa. Wọ́n ní ká ní sùúrù pé kò tí ì jáde pé gbogbo ìta sáìnì tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbà tí àgbégbèsẹ̀ tó yọrantí tó dáńtọ́ lórí ẹ̀ òun ló fà tó fi mẹ́hẹ̀ẹ́ bákan but nísìnyí àwọn fẹ́ araba fẹ́ túra mú torí wípé odò ń gbárèrè lọ wọ́n ní wípé àgbò tó tàdí mẹ́yìn ó fẹ́ lọ tún agbára mú wá bẹ́ẹ̀ ni òun ni àwọn fẹ́ fi petition yẹn ṣe tiwa ni wípé ká máa ṣàdúrà fún wọn pé gbogbo èròǹgbà wọn lórí petition àti lórí kí ọmọ Yorùbá dá dúró kí gbogbo wa ká máa gbàdúrà pé k'Olódùmarè fún wa ṣe àti àwa tá à ń fi ariwo wa pariwo àti àwa tá à ń ṣiṣẹ́ tọ̀ àwọn ẹlòmíì wà tí wọn ti ẹ̀ gbójú wọn síta ń tán ń ṣe ju àwa tá à ń gbójú síta lọ so therefore gbogbo wa ni ká máa gbàdúrà fún wípé kí ó ṣeé ṣe fún wa oní Kristẹni kó gbàdúrà fún gbogbo ọmọ Yorùbá lápapọ̀ kó má wò wípé mùsùlùmí wà ń bẹ̀ kó má wò wípé Kristẹni wà ń bẹ̀ kó má wò wípé alábàláyé wà ń bẹ̀
ó ní mùsùlùmí náà kóun náà ṣe tiẹ̀ bẹ́ẹ̀ kó má fi tẹ̀sìn kún alábàáláyé náà kó ṣe káàkiri bẹ́ẹ̀ yẹn kí a fi ìmọ̀ kan ṣọ̀kan kí gbogbo ìgbárùmọ̀lẹ̀ kó lódùmarè gan tó dá wa àwọn onílẹ̀ ilẹ̀ Yorùbá káwọn náà rí wípé àwọn ọmọ yìí torí wípé wọ́n ti sọ wípé ọmọ tó ṣípá báyìí òun la máa gbé ṣe rí wọ́n ti sọ fún wa pé àwọn tá a lè fẹjọ́ sùn wọ́n ti dẹni àtijọ́ past tense ni wọ́n so therefore ká lọ fẹjọ́ sùn Olódùmarè ká fẹjọ́ sùn ọba lúayé ká wá pe ilẹ̀ torí wípé ìgbẹ̀yìn láláyò ń ta àwọn ọmọ àlè ilẹ̀ Yorùbá àwọn àgbààgbà ìka ilẹ̀ Yorùbá àwọn ló ń tayò lọ́wọ́lọ́wọ́ yìí o àwa tá a fẹ́ kọjọ́ ọ̀la wa da káwa lè tayò ìgbẹ̀yìn torí wípé he who laughs last òyìnbó yìí náà ni laughs best patience dog eat the fattest bone báwo la ṣe máa laugh best báwo la ṣe máa eat the fattest bone báwo ni aláyò tiwa ṣe máa ta nígbẹ̀yìn ìfẹ́ yìí náà ìfẹ́ yìí náà kí ló dé ẹjọ́ mo bẹ̀ gbogbo wa kí ni kálukú ṣe kí ni kó gbé gbogbo ọ̀rọ̀ yẹn ti sẹ́gbẹ́ kan torí wípé kí ni kò kúkú síbi tá a fẹ́ tira wa sí Yorùbá yìí náà la jẹ́ ebi nǹkan kan náà ìlà ń sọ ẹ jẹ́ á gbìyànjú ká fọra wa mọ́ gbogbo ọ̀rọ̀ gbọ́ yìí sọ yìí mọ̀ yìí ṣe yìí ẹ jẹ́ á gbé sẹ́gbẹ́ kan síbi tó ń gbé wa lọ ẹ jẹ́ èbùrẹ́ awo olùbẹ̀gbẹ̀ ẹ jọ̀ọ́ mo fẹ́ wá sọ tèmi agbájá ti sọ tiẹ̀ kò síbi tó ń gbé wa lọ ó tún ń fà wá sẹ́yìn ni ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká joyè ọlọ́jà tó wá ta ọjà lọ́jà ẹ má jẹ́ àjòyè ẹni tó wá ra nǹkan lọ́jà ẹ má jẹ́ àjòyè ẹni tó wá fojú lóúnjẹ lọ́jà ẹ má jẹ́ àjòyè ẹni tó kàn wá ṣeré lọ́jà fún ẹ̀yin tí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò èmi máa parí ètò nísìn kẹ́ lọ tún wò tẹ́ bá tún wò òun lọ̀rọ̀ mi lè yé yín tẹ́ bá tún wò òun ni gbogbo ọwọ́ ẹ̀bẹ̀ tí mò ń rà sí gbogbo wa yìí ló lè yé wa. mo fẹ́ kí a fi orin ìyá wa yìí. àdàbà mo mú bọ̀ inú bíbí n ò fi ṣẹ́ mi rán ẹ̀dọ̀ funfun ò fi ṣẹ́ mi lọ orí adé tí wàá dùn apẹ̀lẹ̀ tí ìṣayà Ọ̀rúnmìlà ni mo pè é. àlàáfíà ìyá mi ọlọ́wọ́ bọ́tì mi fábùmí ẹ̀yin lẹ́pẹ́ dé o ẹ lọ wò láti bẹ̀rẹ̀ wọ́n ní ṣókí báyìí lọ́bẹ̀ ọbẹ̀ à ń torí. àwọn òyìnbó wọn máa dùn mọ́ kí nínú. ẹ kí gbogbo ẹ wálẹ̀ ẹjọ. bàbá pẹ́ lórí mi èjì kèsì àmọ́ bá mi níbẹ̀. ẹ má jẹ́ ká wọra wa nírànjú kó má lọ pẹ́. ọmọ Yorùbá bẹ́ẹ̀ sùn. oorun ò dára lásìkò yìí ẹ. ọmọ Yorùbá bẹ́ẹ̀ sùn. mo ti bẹ̀rẹ̀ ṣe díẹ̀. lásìkò yìí ẹ. ọmọ Oòduà bẹ́ẹ̀ sùn o. oorun ò dára lásìkò yìí ẹ. Ọ̀yọ́ Ìjẹ̀ṣà tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa ó máa pè gbogbo wa kẹ́ mọ̀ nǹkan tí mo sọ láti bẹ̀rẹ̀ show yìí ká lè mú sàlóògùn ká lè mú lò ká fi ṣe ìwà wò ẹ jọ̀wọ́ kẹ́ lọ wò láti bẹ̀rẹ̀ ẹ mọ̀ wípé mo ti gbìyànjú láti bẹ̀rẹ̀ àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúwàbí tó bá dénú ẹ̀ ó yẹ kó dúdúdú. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mú lò wọ́n ní wípé a lè sọ ọmọ nù pẹ̀lú omi ìwẹ̀ ẹ gbé ọmọ yẹn kúrò nínú omi ìwẹ̀ kẹ́ dá omi yẹn nù omi ìwẹ̀ yẹn kẹ́ dànù so ẹ jẹ́ ìmí nù
ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo sọ láti bẹ̀rẹ̀ ẹ mú lò ẹ lè dà mí nù ẹ fi nílẹ̀ síbì kan ẹni ọmọ yìí orí ẹ̀ ò pé ṣùgbọ́n nǹkan tó jáde ń bí ẹ jọ ẹ mú lò ẹ mú lò ẹ mú lò. ogun ojoojúmọ́ yìí náà ló múlé bàbá yín sún mi lọ ẹ̀yin ọmọ Yorùbá. ẹ má jẹ́ àwùwà tán sọ wípé Ọ̀yọ́ ayọ́mọ ọ̀lẹ̀ bí ọ̀yẹ̀lẹ̀ ẹ má jẹ́ ayọ́ra wálẹ̀. ọmọ mi gan jó. bẹ́ẹ̀ ni bàbá mi ọmọlúwàbí bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn. bẹ́ẹ̀ ni. ẹ mọ̀ pé gbogbo wa náà la lẹ́bi ibi tá a dẹ̀ ti lẹ́bi. gbogbo ibi tá a ti lẹ́bi òun la ti sọ yẹn gbogbo wa la lẹ́bi tàbá là lẹ́bi a tún fẹ́ máa mú nǹkan a fẹ́ máa ẹ mọ̀ pé a fẹ́ máa fàágùn nìyẹn ṣùgbọ́n tá a bá ti tẹ́lẹ̀bí bá ti mọ̀ ìdí ẹ̀ lẹ́bi kí ló dé àtúnṣe máa wà. bàbá mi ọlá ayọ̀ àbí ìyá mi dẹ̀kẹ̀ ni ẹ káàbọ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ ó máa pè yín kẹ́ lọ wò láti bẹ̀rẹ̀ tó rẹ̀ mo ṣe ní very short one. lókè òkun. mo wíṣì pé mo lè ṣe òyìn ẹ̀yin ọmọ mi kò jẹ́ kíjọ yẹn waste. ó tún yípo. ẹ wò ṣó méjì ni mò ń wò ń bí. ó ga o. kábínú mọ̀ níwọ̀n ní olóríire kábínú mọ̀ níwọ̀n ní olóríire. ẹ má jẹ́ a máa kàn máa jó sórin ká máa gbọ́ ohùn tó ń jáde láti bẹ̀ ó ṣe kókó. ìyá mi Fábùnmi ijó yìí ó lágbára. àdùnní màmá oríkì ó mà ṣe é mo dúpẹ́ níbo là ń lọ lórílẹ̀‐èdè yé jẹ́ àgọ́ aráyé ń bi mí n ò rí n wí fáyé Yorùbá wa ẹ jẹ́ ká sọ bí ayé bá ń lọ fúnra wa ọmọ Odùduwà kódà akọ́tẹ̀ ó gbáre Yorùbá jùnù àwọn tó gòkè ò lọ́gẹ́ni tó kùn lẹ́yìn ò mórí bọ́ báyé ṣe wá ń lọ wọ̀nyí ò rọgbọ mo rọ aṣáájú gbogbo ẹran tí Olúwa ẹ̀yin àgbààgbà tí ń bẹ níbùdó ahéré ń tú lọ ẹ sì ń sùn oòrùn tí ń bẹ lókè yìí ó ti tó sàṣọgbẹ Yorùbá ó má sàsùn para ọmọ Odùduwà kò dáa ká dèrò ẹ̀yìn ká ṣíra wa ní èlò tọ̀nà ẹ̀yin tẹ́ fọ̀tẹ̀ túmù tó dùn níjọ́sí ẹ wọlé ọgbọ́n ẹ fagọ̀ sáàfin ẹ mẹ́rù jọba ẹ̀rù Ọlọ́run ọ̀bà yín ẹ da gbogbo dúnìyàn sínú òkùnkùn Yorùbá mú Yorùbá ẹgbẹ́ ìlẹ́rú olówó ayé wọn ń ta mẹ̀kúnnù jẹun ìgbà tí sún fún mi bá kàn kiri ọ̀nà ìdá tí kálukú ò ní faraya èmi ń béèrè àti jagunjagun àti jagunjagun àtẹ̀yàn tí ń fọ lábàlú já bó bá yá àmọ̀gá láàrin wọn gbogbo ọ̀rọ̀ tó bá ti níbẹ̀rẹ̀ ó dá mi lójú òpin gbọ́dọ̀ wà Yorùbá kí ló wá fásúgbàsúlà kí ló dé kí ló wọn àgbà lọ́dọ̀ ara wa èyí wá lè lálejò àgbà ìlú ẹ̀ má jẹ́ àdèrò ẹ̀yìn àsìkò tó mo fẹ́ máa ṣe ìṣe lọ orí ń bẹ. ọ̀rọ̀ kù lẹ́yìn àwọn àgbààgbà yìí wọ́n sùn lọ ahéré ń tú èmi ti sọ tèmi o táwọn ìgbàrú mọ́lẹ̀ ọ̀tọ̀ ọ̀rọ̀ ni mo fẹ́ sọ mi ń pìpì ẹ̀kín tó wá ṣe ṣó mo ṣe débí náà ni wọ́n fún mi ní illustration mo dẹ̀ sọ so ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká musa lóògùn ẹ jẹ́ ká musa lóògùn fún ẹ̀yin tí ẹ bá fẹ́ pè mí bóyá lẹ́yìn ṣó
òun rèé nọ́mbà yẹn nìyẹn. Mo ti ṣe tán. Ẹ má gbàgbé orúkọ tèmi ò yí padà. Tí ẹ bá fẹ́ wo show tá ti ṣe sẹ́yìn bóyá ẹ ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ lọ sórí YouTube wa. Tẹ́ bá ti tẹ̀ síbẹ̀ Ìtẹ̀síwájú ilẹ̀ Oòduà, ẹ máa rí àwọn videos mi. Ẹ bá wa subscribe sí kẹ́dẹ̀ máa gbádùn gbogbo show tá ti ṣe for 6 months ago tá ti ń ṣe show. Bóyá ẹ lè rí ìkan tẹ́ fẹ́ correct mi lé lórí níbẹ̀. Èmi ń gba correction wọn. Ẹ lè rí bàbá mi láti Qatar ni mo rí yìí. Dádì mi ẹ káalẹ́ sà. Ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ ọmọ yín. Mo ti ṣe tán báyìí. Bóyá kẹ́ wò láti bẹ̀rẹ̀ dádì mi láti lo Qatar. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, ẹ lè rí díẹ̀ nínú nǹkan tí mo ti sọ. Bóyá tẹ́ fẹ́ correct pé Òṣàtọ́lá nǹkan tó sọ yìí o kò rí bẹ́ẹ̀ báyìí ló ṣe yẹ kó sọ o. Èmi máa gbà á, màá wá tún sọ lórí show pé mo ṣe mistake o. Ẹ ṣeun tẹ́ correct mi. Kò sẹ́ni tó gbọ́n tán, kò sẹ́ni tó mọ̀ tán. Àjọ máa yára wa brain ni. Ẹ dẹ̀ lè rí nǹkan tẹ́yin náà lè wò wípé òótọ́ ọ̀rọ̀ lọmọ yìí sọ. Ẹ̀yin náà ti tún fi kún tiyín nìyẹn kò jù bẹ́ẹ̀ lọ. Orúkọ tèmi ò yí padà. Orúkọ tèmi ni Òṣàtọ́lá Abímbọ́lá. Ẹ ṣeun.